Ẹ káàárọ̀, mo kí wa káàbọ̀ sí orí ètò JAMB UTME series níbi tí a ti ń ṣègbáradì fún àwọn àbúrò wa tó ń gbáradì fún ìdánwò JAMB tí a mọ̀ sí UTME bákan náà, léyìí tí a dẹ̀ ṣì ń gba àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n wà ní ìpele JS3 dé SS3 náà, báyà àwọn tó ń ṣe WAEC ni àbí NECO káwọn náà mọ̀ pẹ̀lú wa. Pẹ̀lú ògo Ọlọ́run bá a mọ̀ tẹ̀síwájú níbi tí a dúró. Pé lọ́sẹ̀ tó kọjá a bẹ̀rẹ̀ geometry, a dẹ̀ ti ṣe àwọn kíláàsì bíi mẹ́ta lérí rẹ̀, so níbi tí a ti ń ṣàlàyé àwọn properties tí a mọ̀ sí àwọn òfin tó dìrọ̀ mọ́ lines tàbí tí a mọ̀ sí angle, àpẹ̀kẹ́lu polygon bákan náà. So a sọ̀rọ̀ nípa àwọn òfin tó dìrọ̀ mọ́ triangle àti bá a ṣe lè mọ̀ lò wọ́n, àpẹ̀kẹ́lu quadrilateral bákan náà. A dẹ̀ gbádùn lọ́sẹ̀ tó lọ pé a mọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú circle theorem lénìí náà, àwọn òfin oríṣiríṣi tó dìrọ̀ mọ́ circle àti àwọn òfin yẹn eléyìí tó yẹ pé angle àbáwọn tó yẹ pé kí ni o àbáwọn line tá a ti kọ́ òun náà la máa lò mọ́. Kí la bùkátà láti mọ̀ lérí iṣẹ́ eléyìí o? So ẹ rí i pé n tí a bùkátà láti mọ̀ ń bẹ̀ nǹkan àkọ́kọ́, so eléyìí tí wọ́n fẹ́ fún wa pé ká mọ̀ òun náà ni tí a ti mọ̀ síwájú, pàápàá jùlọ nípa àwọn àjọṣe eléyìí tí ó wà láàrin àwọn angle. Ẹ rí i pé tẹ́ ẹ bá gbàgbé nínú ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ eléyìí tá a kọ́ ń bẹ̀ òun náà ni pé a ṣàlàyé àwọn parallel lines àbí àwọn perpendicular lines àtàwọn òfin eléyìí tó rọ̀ mọ́ wọn, so bí àwọn corresponding angle, àwọn alternate angle àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So àwọn òfin eléyìí tá a ti kọ́ níbi quadrilateral náà tàbí polygon lákòótán náà a máa lò wọ́n bẹ́ẹ̀ o. Ẹ rí i pé kò ní bá làákàyè mọ́ ká mọ sọ̀rọ̀ òfin tó dìrọ̀ mọ́ nǹkan kan láì jẹ́ pé a mọ̀ nǹkan yẹn. Ẹ rí i pé kí wọ́n bèè lọ́rọ̀ wa pé kí ni o, kí ni àwọn ihun tí a fi mọ́ dá àwọn ará Ìlọrin mọ̀, tàbí kí ni àwọn tá a fi mọ́ mọ àwọn ará Ìṣẹ́yìn. Ṣe é pé ká tó mọ àwọn tí a fi mọ́ mọ àwọn ará Ìṣẹ́yìn yẹn a gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ pé àwọn oníjà ará Ìṣẹ́yìn náà. Sọ pé òkè náà àwọn ará Ìṣẹ́yìn lélẹ́yìí yìí tá a fi mọ́ mọ́ ọ lélẹ́yìí o, mọ̀ bó ti yẹ báwọn. A lè mọ̀ nípa àwọn òfin tó dìrọ̀ mọ́ circle, kódà a lè fi sí rárá àyàfi ká ṣe kí ni o, fi ká mọ circle gangan fún alára rẹ̀. Pé gbogbo àná ti mọ ohun tí ń jẹ́ circle o. Tí n bá yẹ circle, tí n bá ṣe irú nǹkan báyìí circle ni o, tó ti yé mi báwọn. Bó mo ṣe lè mọ ọmọ circle tàbí mo lè fi ṣe kí ni mo ṣe lè mọ rí circle fúnra lára mi, òun náà ni pé bẹ́ẹ̀ tá a bá ní bẹ́ẹ̀ bíi pin nìkan gẹ́gẹ́ bí àpèjúwe. So pin yẹn tẹ wá ṣe kí ni o, tẹ kàn mọ tẹ gbé sílẹ̀ bẹ́ẹ̀ bí ìwé yín àbí surface yín, pé nínú àwọn plane geometry náà la pè, so tí ẹ máa kẹ́ gbé síbi ìwé yín. Pé tẹ wá so bí okùn kan mọ́ bẹ́ẹ̀ bí rọ́bà lé àbí nǹkan kan, so tẹ wá fà ìtẹ ṣe kí ni o láti bí àárín yẹn kẹ́ fà lọ́nà ìtẹ fà yẹn òun là ń pè ní radius. So ẹ rí i pé tẹ bá ṣe kí ni o, tẹ bá yí ipò káàkiri kí ni, pé mo fà á láti bí báyìí gẹ́gẹ́ bí àpèjúwe ń bọ̀. So ká pé mo fà á láti àárín níbi ìwé yín a nírú nǹkan báyìí, so tí yé mi báwọn. Ẹ wá ṣe kí ni o, ẹ fi bóyá bí okùn tó léèràn ẹ fi fà á látàárín wá, tẹ wá yípo rẹ̀ báyìí, so tí mò ń yípo báyìí, so tí n bá yípo rẹ̀ tí màá máa rí òun náà ní circle. Màá ṣàlàyé fún wa pé kí ni o, láti àárín yẹn débí báyìí òun là máa pè ní kí ni o, òun là máa pè ní radius. Ẹ rí i pé bí mi ṣe sọ pé látàárín yẹn, ẹ rí i pé kò ṣe kí ni, oúnjẹ ó dàrú, àjẹ́ á mọ in tó ń túmọ̀ sí. Òun ló fi jẹ́ pé ìgbà táwọn oníṣirò tó ń padà ṣiṣẹ́ débi kí ni àwọn wípé òkè náà nígbà instead tá a fi máa sọ pé tẹ bá fà láti bí kan ìlà kan tẹ fà wọn, instead tá a fi máa sọ pé ìlà yẹn ó ti yé báwọn, wọn á fún ọ lórúkọ. Ajá sí pé nínú gbogbo àwọn kí ni o, nínú gbogbo àwọn tá a máa lò
ó ní àwọn orúkọ kan tá gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ ńbẹ̀ náà so ti yé wa bá ẹ pé wọ́n ní kọ́mọ bá fi ṣe ké kọ́mọ bá fi lè dáná bí ó ní wọ́n mọ̀ pé láfi mọ̀ ṣe kíni o láfi mọ̀ sọ lórúkọ ẹ̀ṣẹ̀ pé tẹ́nìkan bá wá nísìnyí tún wá ní ọ̀tá ní tálẹ́ nìyẹn kẹ́nìkan bọ̀dá kan tó dúdú báyìí tó ga ṣe ẹ̀gbá àwọn ga ìyẹn pọ̀ tó dúdú ìyẹn dẹ̀ sì pọ̀ tó ga so ti yé bá torí kọ́mọ bá máa fún wa ní ìdààmú so láti mọ̀ sọ pé ìlà kan tá a bá fà láti bì kan síbì kan o so àwọn òṣèrò wá ṣe kí ni wọ́n fún wọn lórúkọ nínú àwọn àkọ́kọ́ tí mo fẹ́ ká kọ́ mọ̀ náà ni pé kí ni ẹ rí i pé ńgbà tí mo yẹ sẹ́kù mi lẹ́ẹ̀kan ṣe rí láti bí báyìí so ti yé mi báwọn gbogbo èyí tó jẹ́ length yẹn láti bí báyìí tẹ bá ṣe yípo padà tẹ bá fẹ́ mọ gbogbo length wọn báwọn wọn là ń pè ní kí ni o wọn là ń pè ní circumference so ti yé báwọn circumference òun náà ni perimeter ṣe é pé ńgbà tí mo ṣàlàyé triangle náà mo ṣàlàyé perimeter ni total length tó ti bá láti bí báyìí sí bí báyìí káàkiri gbogbo kíni o káàkiri circle wa yẹn òun la máa pè ní kíni o òun la máa pè ní circumference tó ti bá òun náà ni pé length tó jẹ́ pé kíni o tó yípo àwọn circle wa òun náà la ń pè ní circumference ẹ̀já ọkọ̀ gbọ́ yẹn yé mo lóun náà la tún lè pè ní kíni a lè pè ní perimeter ìjẹ́tẹ̀lẹ̀ yẹn bá ti wá yí wa ta ti gbọ́ yé mo ṣàlàyé radius náà ẹ máa wọ ẹjẹ́ tún circle mi yà ó kápẹ́ bá ní circle kan báyìí kápẹ́ circle kan rèé o mo ní midpoint mi center of circle lélẹ́yìí tá bá ní center of circle so òun náà ni pé tó bá jẹ́ pé kí ni o tẹ́ bá rí point kan láàrin gbùngbùn so ti yé báwọn so láàrin gbùngbùn òun là ń pè ní center ẹ wá rí láti bí báyìí sí bí báyìí so ti yé báwọn láti center circle wa ìlà tó wá láti center circle dé point kan ní circumference yẹn òun là máa pè ní radius ẹ mọ́ gbàgbé pé a ní circumference náà ni pé kí ni o tẹ́ bá gbé gbogbo total length yẹn so ti yé point ní circumference lélẹ̀ so ti yé báwọn center circle lélẹ̀ láti bí báyìí sí bí báyìí tó ti yé báwọn òun ni ó máa fún wa ní radius òun ni ó máa fún wa ní radius láti bí báyìí sí bí báyìí ajá sí pé láti bí báyìí náà sí bí báyìí náà kí ni ìyẹn náà radius ni àti bí báyìí sí bí báyìí náà kí lòun náà radius ni o káwa lọ mọ radius nǹkan kan náà ni wọn ẹ rí i pé tí mo fà láti bí báyìí sí bí báyìí tó bá jẹ́ haru ajá sí pé tí n bá fà láti bí báyìí náà haru náà ni ó máa jẹ́ o láti bí báyìí sí bí báyìí náà ńkọ́ haru náà máa jẹ́ o radius ni o length kan náà ni a máa ní fún radius nǹkan mìíràn tí mo fẹ́ ká gbọ́yé náà ni pé kí ni tó bá wá jẹ́ wípé mo ṣe kí ni o mo bá ní ìlà kan tó jẹ́ kó bẹ̀rẹ̀ látàárín dé circumference lápá kan láti àárín dé circumference náà lápá kejì tó ti òun náà ni pé kí ni o ìlà yẹn tó jẹ́ pàáfà ó wá gbà àárín kọjá ṣùgbọ́n kí ni o ó lọ ṣe kí ni ó lọ kan point circumference yẹn lẹ́ẹ̀mejì ní igun àkọ́kọ́ yìí igun ẹlẹ́ẹ̀kejì báyìí mo rò bó ti yé mi báwọn so ti ẹ̀rí pa ti ní segment kan lè ṣe pé nígbà tí mo ṣàlàyé àwọn line ta ní a ní segment náà ni pé ó níbi tó ti bẹ̀rẹ̀ ó níbi tó dópin kápọ́ bẹ̀rẹ̀ ń bí báyìí tó dẹ̀ sì pin sí bí báyìí rí láyìí tó jẹ́ pé ó gbà àárín yẹn kọjá yẹn ò là ń pè ní kíni o diameter so ti bá ìlà yìí ò là ń pè ní diameter tá a máa ń pè ní d ajá sí pé kí lẹsẹ lè mófin kan yọ ajá sí pé diameter tẹ bá wò dáadáa rí pé ó dàbí ká ní kíni o radius méjì ni torí mo mọ̀ pé láti bí báyìí sí bí báyìí radius kan ni o àti bí báyìí sí bí báyìí náà ńkọ́ radius kan lòun náà ajá sí pé diameter mi ó mọ jẹ́ kíni o 2r so tó bá fún mi ní pé diameter mi jẹ́ 10 cm láì dára mi láàmú ajá sí pé radius mi ó mọ jẹ́ kíni o 5 cm ẹ jẹ́ ká dì yẹn mú ìjà tí a bá ti mọ ntí radius jẹ́ ta dẹ̀ tí mo ntí diameter jẹ́ ẹ wá rí tí n bá ní láàmíràn ṣùgbọ́n là yẹn ìta sẹ́kù mi ló wà ó wá ọ̀rá ṣe kí ni o ó rọra gba ara kí ni o ara sẹ́kù mi kọjá ẹ̀dígẹ́dẹ́ bá ọ̀rá kan ẹ̀rí pé mi mọ báyà Yorùbá ìlú tiwa ni o wọ́n tí wọ́n bá ní nǹkan ọ̀rá kan tín ọ̀rá kan lẹ́ẹ̀kan láì ẹ̀rí pé tẹ bá wo ìlà tí mo fà yìí ẹ máa wo ẹ̀jẹ̀ tún là yẹn fà ẹ o ẹ̀rí pé tẹ bá wo ìlà tí mo fà yìí
ọ̀rá kan ní tíún sẹ́rí ìlà tí mo fà yìí tó kan sáàkù yẹn lẹ́ẹ̀kan yẹn tó tọ́jú ẹ̀ táyà ń pè ní tọ́ra kan tí òun là ń pè ní kíni o tangent ooo ẹ dákun so yóò bá òun là ń pè ní tangent tó bá jẹ́ pé fàlà tó wá ọ̀rá gbára circumference sẹ́kù lọ tọ́ra kan tíún so tí bá òun là máa pè ní kíni o òun là máa pè ní tangent òun là máa pè ní tangent káwá lọ́mọ tangent wa yóò mọ jẹ́ kíni o yóò mọ wà perpendicular sí radius zero ni ẹ pé radius mi náà ni mo fà láti bíbáyìí sí bíbáyìí tẹ́ bá ṣàkíyèsí tó bá nìkan wà perpendicular ó mì pé at right angle ni 90 degree mo rò bó ti yá báwọn so òun náà nìyẹn ó yá nígbà tá a ti mọ̀ túmọ̀ tangent nínú àwọn nǹkan mìíràn tí mo fẹ́ ṣàlàyé náà ni pé kíni o a máa ń pè ní secant ajá sí pé secant yóò mọ ṣe kíni o yóò mọ gba inú kíni o inú sẹ́kù yẹn kọjá òun yàtọ̀ sí diameter lẹ́yìn pé diameter nísìn tó bá gbà kọjá àárín lòun gbà kọjá tó bá tún wá gbà ní kọjá kò ní jáde ibi point ni ó ti dúró tó ti ń bi circumference bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bá gbà kọjá tó wá jẹ́ pé ó ṣe kíni o ó gba point méjì ń bẹ̀ kọjá báyìí unlike tangent irú ilé ìbá irú làyè òun láà máa pè ní kíni o secant tangent ń pé yóò ra gba ẹ̀gbẹ́ ọyọ̀kan òun kọjá bẹ́ẹ̀ tẹ́lẹ̀ òun ó gba àárín rẹ̀ kọjá yóò wá kan kíni o yóò kan kíni o yóò kan point méjì níbẹ̀ yóò kan point méjì níbẹ̀ ẹ dákun tẹ́lẹ̀ yẹn bá ti wà nínú àwọn nǹkan mìíràn tí mo tún fẹ́ ká gbọ́ yé o so torí a gbọ́dọ̀ máa ń òfin kó tó di pa bẹ̀rẹ̀ iṣẹ́ gangan ó yá nísìnyí báyìí ká pé mo ní sẹ́kù mi mo ti mọ̀ pẹ̀lú àlàyé tá a ti ṣe pélé ní center sẹ́kù mi o tó ti yé báwọn kí lélẹ́yìí báyìí diameter àbí so yàtọ̀ sí diameter a tún máa ń pè nǹkan kan ní kíni o a máa ń pè nǹkan kan ní chord line segment kan lòun náà tó bá jẹ́ pé lẹ́yìn yẹn kò bá àmá gbà àárín kọjá tó wá jẹ́ pé ó ṣe kíni o tó bá wá láti point circumference kan lọ sí point circumference mìíràn chord lání ẹ ti rí àti bíbáyìí sí bíbáyìí chord ni o ẹ pé mo níbi tó ti bẹ̀rẹ̀ point A lélẹ̀ point B lélẹ̀ chord ni o chord lélẹ̀ náà tó ti ń bá chord lélẹ̀ náà kódà diameter yìí náà chord ni tó ti ń bá ajá sí pé mo lè sọ pé gbogbo diameter ni ó mọ̀ jẹ́ chord ṣùgbọ́n kéèsì gbogbo chord ni diameter a ti mọ̀ pé tí nǹkan bá lọ́ọ̀ ṣe kíni o tó bá tábà ìlà tá a fà tó jẹ́ pé kíni o tó kan ẹ̀gbẹ́ méjèèjì circumference wa ní bíbáyìí àti bíbáyìí a ti mọ̀ pé kíni chord ni ṣùgbọ́n kí chord tó lè mọ jẹ́ diameter òun gbọ́dọ̀ gba center sákù kọjá mo rò bó ti yé mi báwọn so tí máa ní chord mi ẹ mọ̀ pé ẹ tún wò báyìí o kápẹ́ bá ní sẹ́kù mi lélẹ́yìí bákan náà ẹ̀wẹ̀ mo ti mọ̀ pé chord mi lélẹ́yìí chord ó mọ wá ṣe kíni o yóò mọ ṣe pín sẹ́kù sọ́nà méjì ìpín kan rèé o ìpín kan rèé bákan náà ẹ rí pé aláwọ̀kọ́ tó jẹ́ kékeré yìí èwo ló pọ̀ jù ẹ rí pé yìí tí mo fi kíni blue kọ a máa pè ní kíni o a máa pè ní segment ṣùgbọ́n segment tó jẹ́ yẹn òun náà ní kíni o so òun náà ní kíni major segment so tí báwọn tó bá dá sí méjì báwọn major segment ni ajá sí pé tẹ bá fẹ́ define segment òun náà ní pé kíni region tó wà banded pẹ̀lú kíni pẹ̀lú chord àti arc ẹ̀kẹ́ tún tó lọ́nbẹ̀ sẹ́rí arc òun náà ní kíni part of circumference ẹ̀yìn pa mọ̀ pé circumference náà ní pé distance láti bí báyìí length sí bí báyìí àmọ̀ pé òun ní kíni circumference wa ṣùgbọ́n pàtì díẹ̀ ń bẹ bẹ́ẹ̀ láti bí báyìí sí bí báyìí arc kan ni o so tí wọ́n bá kankan arc kan ni o ẹ pé tí wọ́n bá ní arc pé kí wọ́n fi kíni ẹ̀ sí arc bí igun so arc kan lélẹ́yìn náà so tí báwọn so tí wọ́n di region tó wà banded pẹ̀lú chord mi àti kíni o major arc mo tún lè ní major arc mo dẹ̀ sì lè ní minor arc lélẹ́yìí láti bí báyìí sí bí báyìí ìpín kan ni o ṣùgbọ́n kún kékeré ni láti bí báyìí sí bí báyìí ìpín kan lòun náà ṣùgbọ́n kún kékeré ni òun ọmọ jẹ́ kí ni major arc eléyìí ọmọ jẹ́ minor arc so ti bá ṣẹ́rí region tó wà banded pẹ̀lú chord
àti minor arc òun ni minor segment so ti wà so region tó wà banded pẹ̀lú kíni o chord wa ni àti kíni o àti major arc wọ́n mọ̀ jẹ́ kíni o wọ́n mọ̀ jẹ́ major segment nínú àwọn ìpín mìíràn tá a lè pín sí òun náà ni pé tó bá yẹ pé radius la fi pín tá a bá fi chord pín àpèjúwe tí mo ń sọ lélẹ́yìí o ẹ pé mo nírú nǹkan báyìí circle kan lòun náà center mi rè o mo ti mọ̀ pé radius lélẹ́yìí o radius lélẹ́yìí náà ṣe rí region tó wà banded pẹ̀lú radius méjì tá a bá ti ní radius méjì tàbí radius tó ju ọyọ kan lọ a máa pè ní radii so tí bá òun la máa pè ní kíni o sector ajá sí pé sector kan nìyẹn mo rò bó ti mi bá wọn ṣùgbọ́n tó bá yẹ pé radius mi nísìnyí báyìí radius kan rè ẹ rí i pé region yìí náà gbogbo region yìí báyìí ó wà banded pẹ̀lú kíni 2 radii náà ni tàbí ká pé ó wà banded pẹ̀lú diameter a máa pè yẹn ní kíni o semi circle so tí bá wọn bẹ̀ tí n bá dá circle mi sí ìdá mẹ́rin so tí bá wọn pẹ̀lú radius kan lélẹ́yìí o ìpín eléyìí báyìí a máa pè ní kíni o a máa pè ní quadrant ẹ dákun mo lérò pé a gbọ́ àlàyé eléyìí tí mo ti ṣe yẹn yé òun náà ni pé ká pé báyìí ká tó bọ́ síbi iṣẹ́ gangan òun náà ni pé ká pé bá ní circle mi báyìí o so tí mi bá wọn mo ní ìlà eléyìí tó bá ṣe kíni tó bá ọra gbára circle kọjá báyìí mo lóun là ń pè ní tangent so tí mi bá wọn tó bá yẹ pé ó gba àárín inú triangle wa kọjá inú circle wa kọjá tó wá jẹ pé méjì ni mo lélẹ́yìí láà máa pè ní kíni ìlà yìí òun ni secant so tí yé tí n bá ní center circle mi láti bí báyìí sí bí báyìí radius ni o àbí so tí yé bá wọn so ìlà tó yẹ pé ó ṣe kíni o tó gba àárín circle wa kọjá tó wá lọ sí point circumference wa yẹn mo lá máa pè yẹn ní kíni o a máa pè wọn ní diameter ó dẹ̀ lé a lè ní chord náà so tí bá wọn àti bí báyìí sí bí báyìí segment kan lélẹ́yìí so tí chord ni o ajá gbélé ọmọ jẹ́ chord ab mo dẹ̀ sọ fún wa pé gbogbo chord àbí kí n sọ pé gbogbo diameter òun ni chord kì í ṣe gbogbo chord ni ó mọ jẹ́ diameter torí kí chord kó tó lè jẹ́ diameter ó gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ gbà ní kọjá mo dẹ̀ ṣàlàyé segment náà fún wa mo ní arc náà òun náà ní part circumference ìjẹ́ tí lẹ́yìn báyìí wa ẹja wa máa mú àwọn òfin ẹlẹ́ọ̀kọ̀ọ̀kan theorems kí ni à ń pè ní theorems láì bá ti máa gbọ́ theorems náà kí ni àwọn òfin ìṣirò so tí bá wọn fẹ́ pé òfin ìṣirò yẹn a lè sọ bó ṣe jẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú pé a máa ṣe kí ni o pẹ̀lú pé a máa proof wọn ìyàgbé tó máa lẹ́yìn ọmọ proof nǹkan pé yóò pẹ̀lú àlàyé a lè sọ bó ṣe jẹ́ bẹ́ẹ̀ ẹ rí i pé nígbà tí a ṣe àwọn ẹ̀kọ́ tó kọjá mo proof angle on a straight line fún wa a ní angle on a straight line yóò mọ̀ jẹ́ 90 degree yóò mọ̀ jẹ́ 180 degree tẹ́ bá gbàgbé náà nígbà tá a ṣe De Morgan's theorem tẹ́ mọ̀ pé mo ní tá bá ní A union B complement yóò máa jẹ́ A complement intersection B complement ẹ rí i pa proof ẹ̀ fún wa tó ti yé bá theorem ni so bákan náà wẹ̀ ṣe pé bàtà ṣe matrix náà a ní tẹ́ bá ní matrix méjì bóyá square matrix A àti identity matrix wa tá bá multiply ẹ̀ papọ̀ a ní ó mọ̀ fún wa ní A padà ẹ rí i pa proof ẹ̀ náà tó bá ti jẹ́ pa lófin ìṣirò kan tá wá proof ẹ̀ tẹ́ pé lẹ́yìn ìgbà tá proof ẹ̀ tán yẹn pẹ̀lú àwọn àlàyé tó dẹ̀ sì wọlé a lè mọ lò lẹ́yìn rẹ̀ láì jẹ́ pa ṣe kíni o láì jẹ́ pé approve ẹ̀ mọ́ ṣùgbọ́n tó bá yẹ pé geometrical problem la ní bẹ́ẹ̀ bí àwọn òṣèrò tó wà nínú geometry a fẹ́ prove ẹ̀ báyẹn òun la máa ń pè ní kíni òun la máa ń pè ní rider so ti yé so òun la máa ń pè ní rider bí mo ṣe wá ṣàlàyé torí pé JAMB lélẹ́yìí àti tí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ó mọ́ ń dàrú tó ẹ́ pa bá proof ẹ̀ pa kókó kékeré la ní so nínú àwọn theorem tí màá máa dárúkọ màá kàn mọ́ ṣàlàyé wọn ni mo lè mọ́ proof ẹ̀ fún wa báyà nínú àwọn fídíò mìíràn pàápàá jùlọ fáwọn tá à ń ṣe wáìk a lè ṣe fídíò mìíràn tó yẹ pé a fi proof àwọn nǹkan yẹn akálàṣe ò ní sọ fún wa pé ká ṣe kí ni o ká proof ẹ̀ nínú ìdánwò mo rò bó ti yọ báwọn ọ̀yà kí ni òfin aláwọ̀kọ ilé tí mo fẹ́ ká kọ́kọ́ gbọ́ yìí lónìí tó yẹ pé a fi mọ́ ṣiṣẹ́ yóò tó bí 6 àbí 7 tí máa fún wa aláwọ̀kọ́ ń bẹ̀rù náà ni pé kí ni tí ń bá ní sẹ́kù kan so tí ń bá ẹ rí pé sákù ni ọ àbí kí leléyìí pẹ̀lú àlàyé tá a ti ṣe
ṣe pé kọ́ọ̀dù ni àbí kápẹ́ bá pè ní AB tí n bá ní center circle mi bí báyìí tí n bá wá fa ìlà tó tọ́ láti center circle mi sí àárín gbùngbùn kọ́ọ̀dù mi ẹ mọ̀ pé kọ́ọ̀dù tó bá yẹ pé kì í ṣe diameter ẹ mọ̀ pé tó bá yẹ pé diameter ni pé yóò gbà ní kọjá tí n bá fa ìlà tó tọ́ láti àárín gbùngbùn yẹn lọ síbi kọ́ọ̀dù mi yóò mọ ṣe déédéé pẹ̀lú right angle yóò yà ní pé yóò mọ wà perpendicular sí kọ́ọ̀dù yẹn òun náà ni pé tí n bá ní A àti B mi so ajá sí pé láti mo fà tó tọ́ láti center circle yẹn àárín gbùngbùn circle yẹn sí kọ́ọ̀dù yẹn yóò mọ ṣe déédéé pẹ̀lú kíni yóò mọ ṣe déédéé pẹ̀lú 90 degree tẹ́ bá dẹ̀ gbàgbé ẹ rí pé nínú àwọn ẹ̀kọ́ tó kọjá mo sọ angle bisector fún wa náà ajá sí pé léyìí báyìí angle eléyìí yóò mọ dọ́gba pẹ̀lú eléyìí mo rò bó ti yé mi báwọn so ajá sí pé kápẹ́ bá pé léyìí ní kíni D mi ìtumọ̀ ẹ̀ náà ni pé AD mi yóò máa jẹ́ kíni DB ẹ dákun ẹ jẹ́ ká dì mú ẹ dẹ̀ mọ́ gbàgbé ẹ gbé láti bí báyìí sí bí báyìí center circle ni dé point ẹ mọ́ bínú center circle ni dé point níbi circumference mi ṣe pé radius lélẹ̀ ajá sí pé radius lélẹ̀ so nínú àwọn àǹfààní òfin yìí òun náà ni pé kíni mo fi lè mọ wá length kọ́ọ̀dù mi tàbí length tó wà láàrin center circle débi kọ́ọ̀dù wa mo rò bó ti yé mi báwọn ẹ gbé láti bí báyìí sí bí báyìí mo lè wá nísìn nígbà tí mo ti ní right angle triangle ṣe pé mo lè lo Pythagoras theorem láti ṣe kíni láti wà ẹ gbé tá bá tí mo fi yìí o kí ló fi yẹn jẹ́ tuntun sọ tẹ́ ẹ bá ní kọ́ọ̀dù wa àti bá straight line center circle wa ìlà tẹ́ bá fà láti ibi center circle yẹn lọ síbi kọ́ọ̀dù yẹn yóò mọ wà perpendicular sí kọ́ọ̀dù yẹn so nínú ta lè mú àtàbá ní corollary náà ni pé nínú àwọn àlàyé tẹ́ ti ṣe ẹja kọ bẹ́ẹ̀ pé a ní theorem corollary lẹ́mà gbogbo ẹ̀ báwọn so tá bá ní corollary òun náà ni pé nínú àlàyé tẹ́ ti ṣe tẹ́ bá tún lè mú inference kan jáde ńbẹ̀ so ẹ pé ìta tún lè mú lálàyé wá nínú òfin eléyìí náà ni pé kí ni o tí bá ní perpendicular bisector tó bá ní nǹkan bisect tí wọ́n bá ní ká bisect line kan ìtumọ̀ náà ni pé ká pín sí méjì ní dọ́gbandọ́gba so ìtumọ̀ ni pé perpendicular bisector chord so ti bá perpendicular bisector chord yóò mọ gba kíni o yóò mọ gba àárín circle mi kọjá ni tí bá ní perpendicular bisector òun náà ni pé kíni o in tí mo fi dá chord mi sí méjì ní dọ́gbandọ́gba tó wà ṣe kíni o tó ń fún mi ní 90 degree angle 90 yẹn ajá sí pé bisector yẹn ìlà yẹn tó dá sí méjì tó fi fún mi 90 degree àti bó ló ti wá àtàárín gbùngbùn ẹ dákun só ti yá báwọn so àtàárín gbùngbùn òun náà ni pé kíni náà òfin tá a tún lè mọ òun náà ni pé a straight line tá a bá ní straight line kan so ti yé táwa yà so láti bí center circle wa center of the circle is perpendicular to a chord I just say is a perpendicular bisector of the chord. So to the chord, yeah. Ẹ dákun ṣe agbára èèyàn yìí. So nínú àwọn mi àlàyé tí mo tún fẹ́ ká gbọ́ yẹ mọ́ bí màá fún alápẹ̀rẹ̀ ó yẹ ká mo fẹ́ ká tò ní. So nínú àwọn míì tí mo fẹ́ ká mú náà ni pé kíni bóyá tí bá tún wà ní circle mi. So ti yé ẹ rí i pé àti bíbáyìí sí bíbáyìí ṣe àìpé kọ́ọ̀dù ni o. So ti yé mi wá kọ́ọ̀dù kan lélẹ́yìí náà. So ti yé so tó bá yẹ pé kọ́ọ̀dù méjèèjì yìí dọ́gba so ti yé báwọn ká pé kọ́ọ̀dù méjèèjì yìí dọ́gba kọ́ọ̀dù eléyìí a yìí b eléyìí náà ab náà ni kọ́ọ̀dù yìí náà wọ́n jọ dọ́gba ajá sí pé wọ́n mọ̀ wà equidistant sí center tó bá ní equidistant òun náà ni pé kí ni o láti wọ́n jọ ní distance kan náà so tí wọ́n jọ ní distance kan náà ajá sí pé distance arákùnrin yìí sí center àti circle wa
àti eléyìí sí center circle wa yóò mọ jẹ́ kíni o yóò mọ jọ dọ́gba tó bá ti mú wọn dọ́gba ajá sí pé àwọn chord méjèèjì yẹn ṣe kíni o wọ́n papọ̀ so ti máa kágbé ń bá pé léyìí ní C tí mo dá ìpele yìí ní D tẹ́lẹ̀ jẹ́ O ajá sí pé OC mi yóò mọ jẹ́ OD ìgbà wo ni OC mi yóò mọ jẹ́ OD tó bá jẹ́ pé kíni o when the chords are equal ìgbà wo la máa lo irú àwọn kíní báyìí ẹ jẹ́ fún wa ní àpẹẹrẹ kan ẹ wo irú ìbéèrè báyìí so ti máa irú ìbéèrè báyìí when a chord of a circle is 16 centimeter long. So, one of is 16 centimeter gùn. So, the distance ààyè láti bí chord yẹn to the center is 6 centimeter. Kò lè o. Ìbéèrè wa sọ pé kí ni o? Calculate the radius of the circle. Kí ni radius the circle yẹn mọ̀ jẹ́? B. Calculate the length of a chord which is 7 centimeter from the center of the circle. Kò lè o. Kò lè rárá o. So tó bá kọ́ fún yín ní irú ìbéèrè ṣe ń gbé nínú àlàyé tí mo ṣe náà ni pé tó bá kọ́ fún wa ní ìbéèrè kan tá a kọ́ ṣe náà ni pé kí ni ẹ kọ́kọ́ yà á sílẹ̀ tàbí kẹ́ tú sí Yorùbá òun ní òjòyè wa wọ́n ní a chord of a circle tó bá ṣèmi lẹ́yìn ni màá kọ́ ya circle mi ná circle lélẹ́yìí o ká pé mo ní chord báyìí àbí so wọ́n ní chord yìí is 16 centimeter long ó fi 16 centimeter gùn. One is the distance of the chord to the center. Kápẹ́ center mi lélẹ́yìí. Láti bí báyìí sí bí báyìí. Wọ́n ló jẹ́ kí ni o 6 centimeter. Ẹ̀dẹ̀ mọ́ gbàgbé. Nínú òfin àkọ́kọ́ ta sọ náà ni pé kí ni o. Ìlà tá a bá fà láti center of circle yẹn sí kí ni? Sí chord wa perpendicular bisector ni o. Ajá sí pé mo lè rí 90 degree bí báyìí. Nígbà tó yẹ kó dẹ̀ sí bisector sí méjì náà ni. Ajá sí pé arákùnrin ọmọ jẹ́ 8 báyìí. Eléyìí náà mọ̀ jẹ́ 8. Ẹ dákun so yíwa báwọn wọn á ní ká wá radius ni r inú kọjá gẹ́gẹ́ ẹ̀jẹ̀ fa radius ní báyìí radius kan lélẹ́yìn náà r ni so ẹ rí i pé mo lè gbé kankan jáde sẹ́yìn pé right angle lélẹ́yìn náà báyìí so ti yé báwọn ẹ̀dẹ̀ máa wà pé right angle ibi tí right angle bá kọjú sí òun ni hypotenuse wa so ti yé báwọn side kejì òun náà ní kíni o òun náà ní adjacent wa. Kápẹ́ bá ní angle mìíràn bí tó bá kọjú sí òun ní opposite ajá sí pé mo lè sọ pé r square is equal to what 6 square plus 8 square láti bò láti bí Pythagoras theorem so ti yé eléyìí ọmọ á jẹ́ kí ni o r square is equal to 36 plus 64 r square mi ọmọ jẹ́ 100 àbí r ọmọ jẹ́ square root of 100 which is equal to 10 ajá sí pé r mi jẹ́ kí ni ó jẹ́ 10 báyìí. So ti ba r jẹ́ 10 kí ni mo tún fẹ́ ká gbọ́yé mi báyìí ẹ pé a tún ṣàlàyé tá bá débi trigonometry ma tún mọ̀ ṣàlàyé rẹ̀ dáadáa a tún mọ̀ pé kankan ní Pythagorean triple rí Pythagorean triple náà ni pé kí ni o àwọn nọ́mbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ́ wọ́n ṣe kí ni o tí wọ́n bá satisfy Pythagoras theorem ṣe pé Pythagoras theorem sọ pé ní right angle triangle square tó wà lórí hypotenuse yóò mọ equal sí square opposite plus square adjacent so ti ba so nísìnyí báyìí ẹ rí i pé àwọn nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta yẹn bíbá ajá sí pé a lè sọ pé 8 6 10 ni wọ́n 8 6 10 ní Pythagorean triple ni nínú ẹ̀ náà ni pé a lè ní 3 4 5 so ti yé bá so tẹ bá ti mọ Pythagorean triple kan ẹ lè máa mọ àwọn mìíràn pẹ̀lú pé ẹ mọ multiply wọn pẹ̀lú ara báyà nísìnyí 3 4 5 yìí tí bá fẹ́ mọ̀ mìíràn mo lè sọ pé mo lè multiply àwọn eléyìí by 2 yóò mọ jẹ́ 6 8 10 mo tún lè multiply àwọn eléyìí by 2 12 16 20 ìgbọ́n fẹ́ fà yọ̀ ń bẹ̀ ni pé tó bá yẹ pé nínú JAMB ni bùkátà láti mọ̀ wá eléyìí pẹ̀lú Pythagorean theorem mọ́ gbàtí mo ti mọ̀ pé kan jẹ́ 6 tí kan jẹ́ 8 ajá sí pé láti bí Pythagorean triple nǹkan kẹta tí ó mọ̀ jẹ́ kó wà satisfied òun náà ni pé kí r jẹ́ 10 so náà àwọn tó sábà máa ń kọ́ mọ̀ jù òun náà ni pé 3 4 5 wọ́n sábà máa ń lò jù 5 12 13 yeah Pythagorean triple náà ni wọ́n àtẹ̀yí náà 6 8 10 so ẹ dákun ká dì mọ́ wọn. Ẹ wá wo béèrè kejì wọ́n ní calculate the length of a chord
kí ni length chord kan mọ̀ jẹ́ so ti yé bá which is 7 centimeter from the center ajá sí pé tí n bá ní chord mìíràn bí báyìí so ti yé bá tí n bá ní chord mìíràn bí báyìí wọ́n ní kí n fún wa ntí length rẹ̀ ó mọ̀ jẹ́ báyìí so ti yé ntí length chord yẹn ó mọ̀ jẹ́ tó bá yẹ pé length yẹ láti center yẹn tó bá yẹ pé 7 centimeter mo dẹ̀ ti mọ̀ pé arákùnrin yìí radius mi nígbà pé radius distance kan náà ni ó mọ̀ jẹ́ so ti bá so mo ti mọ̀ pé radius mi jẹ́ 10 ajá sí pé máa wá ilé yìí ó jẹ́ x so ti ẹ má gbàgbé perpendicular bisector ajá sí pé mo ti ní right angle kan bẹ̀yẹn náà bó máa ṣe yẹn náà máa tún lo Pythagoras theorem fún ajá sí pé máa tún máa sọ pé kí ni o 10 square is equal to x squared plus 7 squared so ti bá ti x 10 square hypotenuse square is equal to the sum of the square of other two sides so ti ma so I just pele ọmọ jẹ́ kíni x square mi ọmọ jẹ́ 10 square minus 7 square bùkátà láti dá ńlá ṣe pele ọmọ jẹ́ x square is equal to what mo lè lo difference of 2 square file tàbí kí n sọ pé 100 minus 49 ṣe pé 100 minus 49 kíni ọmọ fún mi yóò mọ jẹ́ 51 I just guess mi ọmọ jẹ́ square root of 51 so the square root of 51 that be 7.4 abi but tí ma fẹ́ dára mi láàmú ní pé nígbà tí mo ti ní x square is equal to 10 square minus 7 square mo lè lo difference of 2 square mi mo ní tẹ́ bá ní binomial expression tí wọ́n square term aláwọ̀kọ́ tí wọ́n tún square term ẹlẹ́ẹ̀kejì táyé pé minus wà láàrin wọn mo ní kẹ́ mọ́ dára yín láàmú yóò mọ̀ dà bí kíni o yóò mọ̀ dà pé kíni alákọ̀ọ́kọ́ plus ẹlẹ́ẹ̀kejì times alákọ̀ọ́kọ́ minus ẹlẹ́ẹ̀kejì so ajásígbélé ọmọ jẹ́ 17 times 7 so ẹ rí pé 17 times 7 51 náà ni mo fún wa bá wọn sì get mi báyìí nìyẹn so ẹ gbọ́dọ̀ mọ ọwọ́ náà tí ó jẹ́ kó mọ ṣe kíni o kó mọ yé yín ajá sí pé ẹ̀sìn mi bíbá yìí jẹ́ kíni 74 bíbá yìí 7.4 eléyìí náà jẹ́ 7.4 but chord length chord gangan wọn ní ká wá ṣẹ́dẹ̀ sí mọ̀ pé a ti dá méjì la fi mọ̀ pé 7.4 ajá sí pé full length chord yẹn kí náà mọ̀ jẹ́ 7.4 plus 7.4 so ti yé mi báwọn mo bẹ get ẹ báyìí so internally lè báyìí so ti mo ti mọ̀ pé kan jẹ́ 7.4 báyìí pé wọ́n lọ wá láti center circle báyìí so ti adẹ ti mọ̀ pé perpendicular bisector ni ajá sí pé lẹ́yìn náà jẹ́ 7.4 so ti wà gbogbo full chord mi sìn chord mi máa jẹ́ kí ni 7.4 plus 7.4 which is equal to 14.8 centimeter so ẹni pé kò lè rárá ṣé kí n fún wa ní àpẹẹrẹ mìíràn sí ọyà ká tó bọ́ sí àwọn kìíní ẹ̀ PQ is a chord of a circle chord ni o the radius of the circle is 10 centimeter wá the radius of the circle yẹn jẹ́ 10 centimeter and the distance so distance here of the midpoint of the chord láàrin gbogbo rẹ̀ láti center of the circle center of the circle O is 6 centimeter ìbéèrè wa ní kíni o calculate the length of the chord ọjọ́ irú èyí tá a ṣe tán calculate the length of the chord PQ ẹlẹ́ẹ̀kejì the angle chord PQ subtends máa ṣàlàyé tí ń jẹ́ tá ń pè ní subtend fún wa at the center of the circle àkọ́nà ká tó lọ tó bá ní nǹkan wá subtend ká pé bá ní circle mi ṣe pé chord kan lélẹ́yìí báyìí so ti yé ká pé bá ní center bí báyìí ṣe pé mo fàlà kan báyìí mo rí angle tí mo rí yìí ó wá subtended pẹ̀lú kíni o pẹ̀lú chord AB so ti yé mi báyìí ọ̀yà ẹja ṣiṣẹ́ wa mo ní ká tó ṣe ẹ mọ́ dára yín láàmú ẹ mọ̀ ya àwòrán ọ̀yà ẹja padà wọ́n ní a chord of a circle tó bá ṣe mi ni màá kọ́ ya circle yẹn o so ti yé níbi circle mi màá ṣe kíni o màá fi chord mi sí ká pé chord mi jẹ́ AB so the radius is 10 centimeter so ti yé and the distance of the midpoint of the chord from the center of the circle 0 O ajá sí pé center yìí jẹ́ O so the distance here ó jẹ́ 6 centimeter wọ́n dẹ̀ ti fún wa pé radius mi náà jẹ́ sẹ́yìn pé radius láti bíbà sí bíbà ìwọ̀n ní radius kí ni wọ́n ló fún wa wọ́n ní radius náà jẹ́ kí ni o
radius jẹ́ 10 centimeter. One can find length of chord. Ajá sí pé tí n bá fẹ́ dá mi láàmú mo lè kọ́kọ́ wá x mi bí báyìí. So tí wá so tí n bá ti mọ x mi bí báyìí x lè náà jẹ́ màá máa ro àwọn méjèèjì papọ̀ ní ó fún mi ní chord AB mi. So tí ẹ rí i pé tí mo ṣàlàyé lẹ́ẹ̀kan ni tí n bá fẹ́ dá mi láàmú láì tí ì ṣe kí ni x mi ó mọ jẹ́ 8 centimeter láti bò láti bí Pythagorean triple. So tí torí mo ti mọ̀ pé right angle lélẹ̀ ibi tí right angle bá kọjú sí òun náà ni hypotenuse ilé yóò máa jẹ́ 10 square is equal to what x squared plus 6 squared yóò máa jẹ́ 100 is equal to x squared plus 6 squared s squared àgbà gbé 36 s squared is equal to 100 minus 36 s squared is equal to 64 x yóò máa jẹ́ square root of 64 tó jẹ́ 8 ajá sí pé lè jẹ́ 8 so tí báwọn kí ni chord AB yóò máa jẹ́ báwọn so yóò máa jẹ́ 8 centimeter plus 8 centimeter yóò máa jẹ́ 16 so tí tọ́lá ti mọ̀ pé ó ti dá méjì mo ti mọ̀ pé lè jẹ́ 8 ilé náà jẹ́ 8 ajá sí pé tí n bá ro 8 àti 8 papọ̀ yóò máa fún mi ní 16 ọ̀yà kí ni ìbéèrè wa sọ ìbéèrè wa sọ pé ìbéèrè kejì sọ pé kí ni ó ní the angle the chord PQ subtends at the center of the circle ṣe é pé mo ti sọ tí mo subtends wa ajá sí pé tí n bá ní chord AB mi báyìí láti end point méjèèjì láti point méjèèjì tí bá fà láyé lọ sí center ṣe é pé mo fà láti A mo fà láti B ibi táwọn méjèèjì ti pàdé báyìí angle yìí òun la máa ń pè ní angle subtended angle ni kó a tún ní inscribed angle náà ni pé ká pé kèsè pé bí center ló lọ mo á fa kọ́ọ̀dì mi bóyá ó lọ sí kíni o ó lọ sí circumference báyìí ó tún lọ sí circumference báyìí angle bí báyìí a máa pè ní inscribed angle máa padà mọ ṣàlàyé àwọn òfin tó rọ̀ mọ́ nínú àwọn inscribed angle náà nínú àwọn òwe mìíràn wọ́n máa ń sọ pé kíni o ibi tí àwọn kọ́ọ̀dù méjì ti pàdé ṣe é pé kọ́ọ̀dù kan rèé so ti ṣe é pé kọ́ọ̀dù kan lélẹ̀ ibi tí wọ́n ti pàdé pọ̀ báyìí angle tó fọ́ọ̀mù báyìí ó là ń pè ní kíni o inscribed angle ṣe tí mo yàtọ̀ tó aláàárín inscribed angle àti angle subtended báwọn ajá sí pé eléyìí ń sìn mo lè wá o mo ti mọ̀ pé eléyìí jẹ́ 8 o mo ti mọ̀ pé eléyìí jẹ́ 8 o tí n bá ti mọ̀ kán bí báyìí tí n bá ti mọ̀ angle eléyìí mo lè mọ eléyìí náà ká pé n bá pé eléyìí ní theta so ti yé mi báwọn mo dẹ̀ ti mọ̀ pé eléyìí náà jẹ́ 10 centimeter tẹ́ bá lo trigonometric Pythagoras trigonometric ratio yín fún tẹ̀ǹpá ní sókàtúà àbí àfẹ́ kọ́ lẹ́kùnrẹ́rẹ́ so ti yé opposite ni mo fẹ́ wá x mo dẹ̀ ní hypotenuse kí ló pa ẹ mọ̀ pé opposite lélẹ̀ àbí mo ní opposite báyìí which is x òun mo fẹ́ wá mo dẹ̀ ṣe kí ni mo dẹ̀ ní hypotenuse bákan náà ẹ̀wẹ̀ mo dẹ̀ ní hypotenuse bákan náà ẹ̀wẹ̀ so ti yé ọ̀yà tàbí tí n bá fẹ́ dára mi láàmú mi ò ké sí x mo fẹ́ wá ṣe é pé theta ni mo fẹ́ wá ṣe é pé angle theta ni mo fẹ́ wá ṣe é pé mo lè sọ pé cos theta mi báyìí nígbà yẹ pé angle nìkan mo fẹ́ mọ̀ mo sì ti mọ adjacent mi bí báyìí torí bí báyìí ni angle kọjú sí alóhùn ní opposite ajá sí pé 6 mi adjacent ibi tí right angle mi kọjú sí òun náà ní kíni o hypotenuse ajá sí pé mo lè sọ pé cos theta mi which is car adjacent over hypotenuse kí náà ní adjacent mi gẹ́gẹ́ tí mo sọ 6 divided by 10 so ti ń bá wọn ajá sí pé cos theta yóò mọ jẹ́ kíni o 6 divided by 10 so ti ń bá wọn which is equal to 0.6 ajá sí pé cos theta mi jẹ́ 0.6 kí ni theta yóò mọ jẹ́ fy inverse a cos 0.6 ẹ wá tẹ̀sí calculator yín tàbí ẹwọ 4 figure table yín ajá sí pé lọ́mọ jẹ́ 53.13 so ti ajá sí pé angle yìí 53.13 but angle tó wá subtended pẹ̀lú a àti b náà ajá sí pé angle yẹn mọ̀ jẹ́ kí ni o angle yẹn máa jẹ́ kí ni 53.13 plus 53.13 nígbà yẹn pa angle méjì ló ṣe kí ni o òun ló dá angle méjì òun náà ló dá ajá ilé ọmọ jẹ́ 6 2 ṣé mo gbà 106 so 106.26 degree ǹjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa ọ̀yà ẹja wa bọ̀ sí àgbà mi báyìí mo fẹ́ ká máa mú àwọn property mìíràn àwọn theorem mi lọ so ẹja mú property kejì mo lè mọ́tò
bẹ́ẹ̀ sì rí nínú àwọn òwe mìíràn bẹ́ẹ̀ títò tèmi fẹ́ tò òun náà ni títò tí ó gbà yé yín tó ti bá gẹ́gẹ́ mo sì ṣàlàyé àbùkátà láti proof ẹ̀ ní bíbá yìí nígbà ó jẹ́ pé JAMB là ń ṣe dẹ́n torí àkókò bóyá máa ṣe àwọn fídíò mìíràn tó tí máa ṣe mọ proof àwọn òfin ẹlẹ́yọ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ máa ṣàlàyé lọ́nà tí ó gbà yé nínú àwọn theorem kejì tí mo tún fẹ́ ká gbọ́yé àbí ká gbọ́ lẹ́ẹ̀kẹta inú àwọn tí mo sáfẹ́ ká tún gbọ́yé náà ni pé kí ni tí n bá ní sẹ́kù kan ṣe ń pé sẹ́kù yẹn rèé o ṣe ń pé sẹ́ńtà mi lélẹ́yìí mo rò bó ti yé mi báwọn ajá sí pé ìlà yìí a ti mọ̀ pé diameter ni pẹ̀lú tí mo dẹ̀ ṣàlàyé ẹgbẹ́rú eléyìí nísìn a máa pè ní kí ni semicircle so ti sector kan náà ní bẹ́ẹ̀ sector yẹn àwọn a ní àwọn radius yẹn wà bounded pẹ̀lú diameter àti arc so ti yàtọ̀ra pé àwọn kìíní ẹ̀ bá déndé sẹ́rẹ́lá yìí tí mo fẹ́ ṣe náà ni pé kí ni o angle tó bá wá subtend pẹ̀lú bóyá chord mi àlèpélé náà ní chord kápẹ́ bá ní chord AB tàbí kí n sọ pé diameter nígbà pé gbogbo diameter chord náà ni wọ́n tó ti yé mi báwọn so angle nínú semicircle angle tí mo lè fàyọ nínú semicircle yìí yóò mọ̀ wá right angle ní tó fi yẹn sọ nìyẹn so tí n bá nírú nǹkan báyìí ajá sí kéde mọ́ dára mi láàmú right angle ni o tó ti yé mi báwọn so tẹ́lẹ̀ bá jẹ́ 180 degree báyìí ajá sí pé ọmọ jẹ́ 90 degree ní tó fi yẹn ṣe kí ni o ní tó fi yẹn sọ náà ni pé kí ni o angle nínú semicircle yóò mọ̀ jẹ́ kí ni o yóò mọ̀ jẹ́ right angle àwọn náà ni pé tí n bá fa 2 diameter ní àyèkáyè tí n bá rí pé n fa lọ nínú kí ni o nínú circumference mi 90 degree ni ó mọ̀ fún mi so ti ẹgbàá láyé ẹ wo àpẹẹrẹ kan báyìí kápẹ́ bá nírú nǹkan báyìí nísìn ẹ wo sẹ́kù yìí o bí awéládé yìí o kápẹ́ bá nírú nǹkan báyìí ṣe ń pé sẹ́ńtà ìsàkùn ní so tẹ bá ti kọ́kọ́ rí angle tẹ wá rí sẹ́ńtà rẹ̀ ibi tọ́kàn yóò kọ́kọ́ mọ lọ òun náà ní kíni òun náà ní òfin yẹn yàní semicircle theorem òun náà ní pé kápẹ́ bá ní angle kan báyìí angle tí mo fà yọ láti ibo láti bí semicircle yẹn so ti yé so ajá sí pé tẹ́lẹ̀ yìí tó bá jẹ́ A tẹ́lẹ̀ yìí bá jẹ́ B tẹ́lẹ̀ yìí bá jẹ́ 41 degree so ti yé tí béèrè wá sọ pé find the unknowns nínú tí mo tún fẹ́ ká gbọ́ yé nínú àwọn skills mo fẹ́ ká gbọ́ yé sí tá a bá ń solve any geometrical problem kan so ẹ rí i pé A B C wọ́n tò alphabetically order ni so ti yé ní tí wọ́n fẹ́ fún wa náà ni pé kí ni o tá a bá fẹ́ wa náà á mọ̀ wa pẹ̀lú títò yẹn náà ajá sí pé A ni màá kọ́kọ́ wá ń bì báyìí kí wá ní èmi ò jẹ́ èmi ò mọ̀ jẹ́ 90 degree bó mo sì mọ̀ pé èmi jẹ́ 90 degree torí pé kí ni o angle in a semicircle a dẹ̀ sọ pé kí ni o angle tí semicircle bá subtend ṣe ẹ̀gbọ́n subtend ẹ̀ báyìí yàní inscribe angle láti bí semicircle bí báyìí kí la ní ó mọ̀ jẹ́ àní ó mọ̀ jẹ́ kí ni o yóò mọ̀ jẹ́ 90 degree yóò mọ̀ jẹ́ 90 degree tó gbélé ti jẹ́ 180 ajá sí gbélé ọmọ jẹ́ 90 degree mo rò bó ti ń bá tẹ́lẹ̀ bá dẹ̀ ti jẹ́ 90 degree ọ̀yà kí ni bí mi ó mọ̀ jẹ́ ajá sí pé tí n bá ro A plus B plus 41 àmì papọ̀ ó gbọ́dọ̀ mọ́ fún mi ní kí ni 180 degree bó mo ṣe mọ̀ sum of angle in a triangle sum of angle nínú triangle kan ọ̀yà kí ni ó máa jẹ́ báwọn màmá ní kí ni o 90 plus B plus 41 is equal to 180 degree so ajá sí pé bí mi ọmọ jẹ́ kí ni o 180 degree minus 90 plus 41 bí ọmọ jẹ́ kí ni 180 degree minus kí ni 131 kí ni 180 degree minus 131 yóò mọ̀ fún wa ní 49 ṣé mo gbà wọ́n ní 90 41 131 180 131 yeah bẹ́ẹ̀ náà so yóò mọ̀ jẹ́ kí ni o yóò mọ̀ jẹ́ 49 degree ajá sí pé bí mi jẹ́ 49 degree ẹ dákun ẹgbófin yẹn yé so ti ẹgbófin yẹn yé tó bá yẹ pé subtend angle kan láti bí center of a circle yàní tó bá yẹ pé láti bí semicircle wa so angle tó subtend ní circumference yẹn rárá tá a pè ní inscribe angle yẹn yóò mọ̀ jẹ́ kí ni o yóò mọ̀ jẹ́ 90 degree ọ̀dà bóòlù
ẹ jẹ́ n tún fún alápẹ̀rẹ̀ ìmíràn ká pé bá nírú eléyìí nǹkan circle kan leléyìí náà ó yá so circle yẹn báyìí mo tún wá ní semicircle so tí mo nírú nǹkan báyìí o wọ́n á ní side eléyìí ọ̀dọ́gba mo ní c ń bí báyìí angle c mo ní 66 ń bí báyìí mo ní angle d mo dẹ̀ ní e mo sì ní o mi ẹ má gbàgbé kí ni mo ẹ kọ́kọ́ mọ wá láti bọ̀ láti ẹ mọ wo alphabetically ajá sí pé kí láwọn kọ́ wá ń bí báyìí c lẹ́yìn náà d lẹ́yìn náà e lẹ́yìn náà f lẹ́yìn náà g ṣé ní túmọ̀ dash ń bí báyìí dash tí wọ́n fà ń bí báyìí ṣe àìpé túmọ̀ ẹ̀ náà ni pé kí ni láì yẹn yíkọ ó yíkọ tó tọ̀ tó tẹ́ bá kíyèsí ṣe àìpé diameter ni tó ti hàn ṣe àìpé distance láti center of circle sí circumference bí by diameter ni o diameter kan lélẹ̀ diameter a ti sọ pé diameter wa ìkan náà ni ó wà unique tó ti yé báwọn ajá sí pé bíbá yìí náà kí ni d plus e mi ẹ̀yìn èèyàn kí ni d plus e mi ó mọ̀ jẹ́ 90 degree bó mo ṣe mọ̀ pé ó jẹ́ 90 degree pẹ̀lú òfin mo ní tọ́wọ́ pé kí ni o angle tẹ́ ẹ bá fàyọ láti bo láti bí semicircle ṣe pé semicircle lélẹ́yìí diameter mi lélẹ́yìí so angle tó wá subtend tàbí in tí mo tá ń pè ní inscribe angle bí báyìí ẹ rí pé láti bí báyìí end point kan lélẹ́yìí tí n bá fa end point yẹn wá bí báyìí tí n bá tún fa wá bí báyìí so tí bá angle kan mo form wọn à ń pè ní inscribed angle tàbí angle tó wá subtend kí ló subtend yẹ angle tó wà ní kíni o tàbí ká pé chord tó wà ní semicircle yẹn mo ní yóò mọ jẹ́ kíni o yóò mọ jẹ́ 90 degree ajá sí pé báyìí la ṣe mọ̀ pé d àti e mi jẹ́ 90 degree ìgbà tí mo ti mọ̀ pé ó jẹ́ 90 degree ọ̀yà ẹ pé mo ti ní consider triangle yìí báyìí ṣe pé triangle kan lélẹ̀ àbí ajá sí pé lẹ́yìn báyìí tó jẹ́ 90 degree plus 66 degree plus c kí ni ọmọ fún mi 180 degree ẹ mọ̀ kọ́ àlàyé wọn sum of angle in a triangle sum of angle in a triangle so ti yé mi báwọn ọ̀yà tẹ́ bá ṣe é síwájú sí kí ni ọmọ jẹ́ ajá sí pé gbélé ọmọ jẹ́ kí ni 156 plus c is equal to 180 degree c mi ọmọ jẹ́ 180 degree minus 156 kí ni 180 degree minus 186 180 156 4 àbí ilé ọmọ jẹ́ kí ni ilé ọmọ jẹ́ 24 degree ajá sí pé lè jẹ́ 24 degree c mi jẹ́ 24 degree óyá ọkà ó yẹ já wá focus lórí triangle tó wà lókè yìí báyìí ilé yìí báyìí so ti wá a ti mọ̀ pé two length fi wọ́n papọ̀ ìtumọ̀ rẹ̀ náà ni pé kí ni o triangle yìí isosceles triangle ni o ìdẹ̀mọ́dẹ̀ ìgbàgbé nínú property isosceles triangle tá a ṣàlàyé òun náà ni pé kí ni base angle wọn mọ̀ papọ̀ so kí ni base angle wọn mọ̀ papọ̀ òun náà ni pé kí ni o ibi tí size tó papọ̀ yẹn ibi tó ti ṣẹ̀ wá ṣe àpé side tó papọ̀ ibi báyìí ló ti ṣẹ̀ wá ibi báyìí náà ló ti ṣẹ̀ wá àwọn angle yìí báyìí àwọn là ń pè ní base angle ajá sí pé mo lè sọ pé d mi náà jẹ́ kí ni o 66 degree base angle of what isosceles triangle so ti so ọ̀yà mo ti mọ eléyìí jẹ́ 66 eléyìí náà jẹ́ 66 so ti bá eléyìí náà jẹ́ 66 ọ̀yà bó ni kí ló kù tí máa wá nísìn táwọn lè sọ tí e mi ó jẹ́ bó máa ṣe mọ tí e mi ó jẹ́ mo ti mọ̀ pé méjèèjì ló jẹ́ 90 degree so ti méjèèjì jẹ́ 90 degree ṣùgbọ́n ìgbà tó jẹ́ 90 degree mo ti mọ̀ kan nù rẹ̀ tí ń ṣe d kó jẹ́ 66 ajá sí pé 66 plus e is equal to 90 e mi ó máa jẹ́ kí ni o e mi ó máa jẹ́ 90 minus 66 eléyìí tó jẹ́ 24 ajá sí pé mo ti mọ̀ eléyìí náà kó jẹ́ kí ni o eléyìí náà jẹ́ 24 degree ó tún kún f ọ̀dà f bí báyìí lòun wà bó mo sì fẹ́ mọ f mi láti mọ f náà kò le rárá so ti yé bá òun náà ni pé nígbà mo ti mọ̀ pé triangle kan lélẹ́yìí triangle mẹ́ta lélẹ́yìí ajá sí pé tí bá ní 66 plus 66 plus f òun náà mọ̀ fún mi kí ni o 180 degree
So ti ba 66 plus f òun náà máa fún mi ní 180 degree. Ajá sí pé màmá ní kí ni o 132 plus f is equal to 180 degree. So ti f mi máa jẹ́ kí ni o 180 degree minus 132. So 180 degree minus 132 yóò máa jẹ́ 40 kí ni? So 48 degree. So ajá sí pé f mi jẹ́ 48 degree. Ó yá, kí ló tún kù tá fẹ́ wá g? Ká pé g náà wá mi báyìí. Pé tẹ́ wá ṣàkíyèsí rẹ̀, triangle kan lélẹ́yìí náà. So mo lè tún lè sọ pé kí ni o 24 plus g is equal to 180 degree. Kí ni? Sum of angle in a triangle. So ti ajá sí pé ọmọ jẹ́ kí ni o 48 degree plus g is equal to 180 degree. G mi ó máa jẹ́ kí ni o 180 degree minus 48. Ó yá, g ó máa jẹ́ kí ni o 130 kí ni o 132 degree. Ẹ rí pé kò lè rárá. So ẹ rí pé kò lè rárá. Ó yá, kí ló fin ta kọ́ mi báyìí? Òun náà ni pé tí n bá ní semicircle mi báyìí, angle tó wá subtend pẹ̀lú semicircle yẹn ó máa jẹ́ kí ni o 90 degree. So ti so yóò máa jẹ́ 90 degree. Kí lè á lè fàyọ ńbẹ̀ o? Mo ti mọ̀ ipe semicircle mi ìlà yìí diameter ni, diameter náà kọ́ọ̀dù náà sì ni. Ajá sí pé angle tí kọ́ọ̀dù mi bá subtend. So ti yé báwọn? Yóò mọ jẹ́ kí ni o? Yóò mọ jẹ́ half angle kọ́ọ̀dù yẹn. In tí mo fẹ́ ṣàlàyé ní property 2 nìyẹn. Ẹ mọ̀ wo eléyìí ní ìsìn. Ká pé mo ní circle mìíràn. So ti yé? Circle tí mo á ní mo á ní chord. Ká pé mo ní chord AB. So ti yé báwọn? So mo ní chord AB. Ẹ rí pé léyìí. Angle yẹn wá subtended ní kíni? Ní right angle. Ní center of the circle. A tún lè subtend angle mi ní kíni o? Ní circumference báyìí tí ń ṣe y. Ìtàlàyé yẹn sọ náà ni pé kíni o? Tó bá jẹ́ pé segment kan náà ni mo wà. Ṣé pé segment kan náà lélẹ̀? Kí ni segment yẹn? Major segment. Ṣé pé major segment náà ni? Tí n bá subtend angle ní kíni o? Sí center àti sí circumference. So ti yé báwọn? Ẹ rí pé a máa rí bí kite báyìí. So ti yé báwọn? Tá bá wà ní same segment báyẹn. Tó dẹ̀ sì jẹ́ pé same chord náà la fi fọ́ọ̀mù àwọn angle yìí. A fọ́ọ̀mù nǹkan ní center. A fọ́ọ̀mù kejì ní kíni o? Ní circumference. Angle tá a fọ́ọ̀mù ní center yẹn yóò mọ ṣe déédéé pẹ̀lú 2 times angle tá a fọ́ọ̀mù ní kíni? Ní circumference. Ṣé n fàlà yẹn ṣe? Tá bá ní chord kan. Táwọn àṣìṣe ní segment. Ká gbé segment yìí ni mo ṣe ṣiṣẹ́ tí a mọ̀ sí major segment. Tí mo á fọ́ọ̀mù angle kan, mo subtend angle kan láti center. Ẹ̀pẹ́ angle kan ní center ni. Tí mo tún mo fọ́ọ̀mù angle kan láti kíni o? Láti bí circumference. Angle tí mo fọ́ọ̀mù láti center yẹn yóò mọ jẹ́ 2 times angle tó wà ní kíni o? Angle tó wà ní circumference yẹn. Tàbí sọ bí is equal to 2y. Ẹ gbá láyé yẹn yé. Ẹ wo àpẹẹrẹ yìí nìsín. Ká pọ́n fún wa nírun kan báyìí. Circle kan lélẹ́yìí náà. So máa ní ká pé center circle mi lélẹ̀. Máa ní angle A. So ti yé. Mo tún ní angle mìíràn bí báyìí. Eléyìí jẹ́ 51 degree. Eléyìí dẹ̀ sì jẹ́ B. Wọ́n á ní find A and B. So ti yé. Ṣé ẹ̀ pé mo dẹ̀ sọ pé mo wá láti bí tó ti bẹ̀rẹ̀. Ajá sí pé pẹ̀lú òfin tí mo sọ. Ṣé ẹ̀ pé angle AC is the what? Ẹ lè wọ́n kò sí kọ́ọ̀dù bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kọ́ọ̀dù ní. Ajá sí pé léyìí segment ni kọ́ọ̀dù lélẹ́yìí. So ti yé. So angle A is the what? Angle at the center. So ti yé báwọn? Angle yẹn jẹ́ angle at the center. 51 degree angle níbo? Angle at the circumference. Kí ló fi tí a dẹ̀ ṣàlàyé lẹ́ẹ̀kan? Tó bá jẹ́ pé a wà ní segment kan náà. Àti tó yẹ pé àwọn angle yẹn nínú segment kan náà yẹn o. A ní àrí angle tó jẹ́ pé a fàyọ láti bí center circle. A sì tún fà mìíràn yọ ní circumference. A ṣàlàyé pé ìta bá fàyọ níbi
center yẹn tó jẹ́ pé angle A ń bí báyìí yóò mọ̀ jẹ́ 2 times eléyìí tó wà ní circumference tó ti ń bá so ajá sí pé A mi ó mọ̀ jẹ́ kí ni o 102 degree so tí n bá dẹ̀ tí mo A mi pé ó jẹ́ 10 degree mo lè mọ̀ B náà torí mo ti mọ̀ pé eléyìí nìsín angle at a point ni ajá sí pé tí n bá ní 102 plus B yóò mọ̀ fún mi ní 360 degree kí ló fi yẹn angle at a point so tí ajá sí pé B mi ó mọ̀ jẹ́ kí ni o 360 degree minus 120 degree yóò máa fún mi ní kí ni o 258 degree yóò máa fún mi ní 258 degree ọ̀yà ẹjẹ́ tó fún wa ní àpẹẹrẹ mìíràn ilé ìtọ́jú kíkí ni tó tún ta lẹ́nu ju irú eléyìí tí mo ṣe yẹn lọ ẹ wo irú eléyìí báyìí ká pé mo nírú nǹkan báyìí àwọn òfin yẹn rí i pé kò lẹ́mọ̀ lò mo á ní center báyìí mo nírú nǹkan báyìí àbí no mo bínú mo sì nírú nǹkan báyìí náà mo ní àti bíbáyìí sí bíbáyìí kápẹ́ lè jẹ́ 158 degree so eléyìí dẹ̀ sì jẹ́ kí ni eléyìí jẹ́ D tó díẹ̀ àtúnwá nìkan báyìí náà eléyìí wá jẹ́ angle C eléyìí jẹ́ angle C wọ́n dẹ̀ fún wa ní 121 degree báyìí tó díẹ̀ so mo dẹ̀ ní angle E mi báyìí angle E so eléyìí ní center circle mi ìbéèrè wa ní ká wá unknowns wa ẹ pé kò lè ẹ mọ́ gbàgbé mo ẹ mọ́ dáhùn béèrè yẹn láti ọ̀dà rẹ̀ ajá sí pé C ni màá kọ́kọ́ wá láti mọ̀ sí bíbá yìí kò nira rárá so tí yé mi báwọn láti mọ̀ sí ní bíbá yìí kò nira rárá so tí yé mo ti mọ̀ pé eléyìí ẹja kọ́kọ́ consider eléyìí ṣe ń pé angle yìí àti 158 kápẹ́ bá pè ní x plus s kí ni ó mọ̀ fún mi 180 degree àbí angle on a straight line ajá sí pé x mi ó mọ̀ jẹ́ 180 degree minus 158 kí ni 180 degree minus 158 kí ló fún wa ajá sí pé ó jẹ́ 22 àbí eléyìí jẹ́ 22 degree eléyìí jẹ́ 22 degree kí lẹ ṣàkíyèsí ṣe ń pé láti center ni wọ́n ti fa eléyìí ìgbà tí wọ́n fa láti center ajá sí pé radius rèé adẹ̀tìmọ̀ pé radius àti radius ọmọ ọ̀dọ́gba so tẹ́lẹ̀ bá jẹ́ 22 kí ni angle sí ọmọ jẹ́ níta bá ti ní radius méjì àbí side méjì tó papọ̀ báwọn mo ti ní isosceles triangle mo sì mọ̀ pé triangle kan lélẹ̀ báyìí náà mo ti ní isosceles triangle mo dẹ̀ ti mọ̀ pé nínú isosceles triangle base angle wà equal ajá sí pé c mi náà mọ̀ jẹ́ kí ni o c mi ọmọ jẹ́ 22 degree so which is base angle of an isosceles triangle so díẹ̀ base angle of an isosceles triangle so ìyí tó kù táwa náà ní sí báyìí pé ìgbà tí mo ti mọ̀ pé c mi so ti yé mi báwọn mo ti mọ̀ pé c mi jẹ́ 22 ṣe pé tó dẹ̀ fọ́ọ̀mù straight line bíbá yìí náà ẹ̀yìn tó fọ́ọ̀mù angle on the straight line bíbá yìí òun náà ló dé bíbá yìí ó dé bí angle sí yẹn papọ̀ mo rò bó ti mi báwọn tẹ bá ṣàkíyèsí rẹ̀ tí bá ya kíní ẹ̀ dáadáa ẹ̀ gbé straight line yẹn bíbá yẹn ló ṣe kíni o bíbá yẹn ló pín sí so ti yé so bíbá yẹn ló pín sí ní tí mo ń gbìyànjú láti sọ ni pé tí n bá ro 121 papọ̀ nísìn ṣe pé nísìn báyìí mo ti mọ̀ pé c mi ó jẹ́ 22 torí pé isosceles triangle ni angle tó kù tá a fẹ́ wá òun láńgù tó wà lẹ́gbẹ̀ẹ́ sí bí báyìí náà so ti yé bó mo ṣe lè mọ̀ ṣe pé angle eléyìí ó form angle on the straight line ajá tó pé ká pé bá pé eléyìí ní y ẹ̀dẹ̀ mo lè tó lè sọ pé kí ni y plus 121 yóò mọ̀ fún mi ní kí ni yóò mọ̀ fún mi ní 180 degree ṣé ẹ̀rọ ni mo fi pa ẹ máa wo ní tí mo ń gbìyànjú láti sọ straight line kan leléyìí ẹ má jẹ́ ó dàrú ibi ìbàyẹn ni straight line gbà ẹ̀jẹ̀ ọ̀rá tún yà
tí mo ní ni tó ti máa ní sí báyìí bó ṣe jẹ́ so that yóò fi yé wa ajá sí pé lè sí bíbá yìí òun ní straight line wà so òun náà ni pé ká pé bá pé lè ní y ajá sí pé y plus c plus 121 òun ní 180 degree àbí mo dẹ̀ ti mọ̀ pé c mi jẹ́ 22 ajá sí pé y plus c plus 21 plus 121 is equal to 180 degree. Yóò máa jẹ́ y plus 22 plus 121 is equal to 180 degree. 121 plus 22, so 143. Y mi ó jẹ́ kí ni o? 180 degree minus 143. Yóò máa jẹ́ 37 degree. Ajá sí pé eléyìí náà jẹ́ 37 degree. Tó ti wà, eléyìí jẹ́ 37 degree. Tẹ́lẹ̀ ẹ̀ bá jẹ́ 37 degree, ṣe pé wọ́n ní side yìí náà ó papọ̀ mọ́ra wọn. Ajá sí pé base angle náà ní eléyìí náà máa jẹ́ kí ni o? 37 degree. Tọ́ra mọ̀ pé base angle are equal. Base angle are equal. Eléyìí náà jẹ́ 37. Ìgbà tí mo ti mọ̀ pé ó jẹ́ 37 náà ni. Angle yìí àti eléyìí ó fún wa ní 180 degree. Ajá sí pé D plus 37 òun náà máa jẹ́ kí ni o? 180 degree. Angle on a what? Angle on a straight line. Abi? So D plus 37 is equal to 180 degree. Angle on a straight line. Oh yeah. So yóò máa jẹ́ kí ni o? 180 degree minus 37. Eléyìí tó jẹ́ 143. Nítorí kún sí báyìí náà ni pé mo fẹ́ wá E mi. Nítorí kún náà ni pé mo fẹ́ wá E mi. So ti yé? Yeah. Bó la ṣe mọ̀ ntí yìí ó mọ̀ jẹ́ o. Ṣe pé yìí nìsín. Mo ti mọ̀ pé lè jẹ́ 37, mo dẹ̀ ti mọ̀ pé lè jẹ́ 32. Angle eléyìí ká pé lè jẹ́ chord ṣe pé angle eléyìí wá subtended láti kí ni? Ó wá subtend ní center. A dẹ̀ sọ fún wa pé tá bá wà ní segment kan náà, tá bá rí angle kan fàyọ ní center, tá tí rí angle kan fàyọ ní circumference. Mo sọ fún wa pé angle tá rí fàyọ ní center yẹn tí ń ṣe in bí báyìí. Yóò máa equal sí kí ni o? 2 times angle tó wà ní circumference, yàní 37 plus 22. So ti yé mi báwọn. So yóò máa jẹ́ 37 plus 22. Kí ló fi yẹn? So I just email ọmọ jẹ́ kí ni o? 2 times 37 plus 22. Pé angle angle in what? Angle in the same segment. Àti kí ni? Àbí ká pé ní angle at the center, in the center of the circle. At the center of the circle. So I just pay email ọmọ jẹ́ kí ni o? 22. Yeah. 2 times ilé ọjọ́ 59. Kí dẹ̀ ni 2 times 59? So 118 degree. I just pay email ọmọ jẹ́ kí ni o? 118 degree. Gbogbo tí wọ́n fẹ́ ká wá náà nìyẹn, àbí? So gbogbo tí wọ́n fẹ́ ká wá náà nìyẹn. Oh yeah. Property meet mo fẹ́ ká tún gbọ́. Theorem náà tí mo fẹ́ ká gbọ́. Òun náà ó tún rọ̀ mọ́ chord bákan náà. Òun náà ni pé tí n bá ní angle ní chord kan náà. Ẹyẹ jẹ́ tún yà ọ́. Ẹgbẹ́ tánṣán lójú òun náà ní chord. Kápẹ́ bá ní chord kan. Pé mo pe nǹkan kan ní inscribed angle. Inscribed angle náà ni pé angle tó bá wá subtend ní kíni o? Ní circumference. Point kan ní head point kan lélẹ́yìí. Head point kan lélẹ́yìí. Kápẹ́ bá pélé ní angle x. Tí n bá tún mú angle mi wá. Ẹ rí pé angle wo ló bí? Kí ló bí angle yìí? A àti B chord kan náà ní nínú segment kan náà. So ti bá eléyìí náà angle kan náà nínú segment kan náà ni o. Tó bá jẹ́ pé segment kan náà la wà, tí wọ́n wà ní segment kan náà, tó dẹ̀ jẹ́ pé chord kan náà ló bí àwọn angle yẹn, wọ́n mọ̀ equal. So ti bá ajá sí pé x is equal to y is equal to z. Angle in the same chord. Angle at the same chord. At the same chord are what? Are equal. So ti tó bá yẹ pé segment kan náà la ní. So ti bá kódà kí n tún ní angle mi báyìí. Tí mo tún bí angle mi, tó yẹ pé chord kan náà ló bí. So ti yé. So nínú kí ni o? Nínú circle kan náà. Angle yẹn mọ̀ papọ̀. So ti yé wa àlàyé tí mo tún ṣe ni ẹ tún gbọ́. Mo nílé ìkọ́mọ́ dàrú. So mo ní chord kan báyìí. Kódà ká yẹ pé bíbá yìí ni chord yẹn wà. Wọ́n dára yín láàmú ká gbé bíbá yìí ni mo ti ní chord mi.
ilé jẹ́ A, ilé jẹ́ B. Ó yá, sẹ́ǹkì angle kan ni. Mo lè rí angle kan ni o. Mo tún lè rí angle kan fàyọ báyìí. Àbí? Mo tún lè rí angle kan fàyọ báyìí. So gbogbo àwọn angle tí mo bí láti bí segment kan náà ká pé lè jẹ́ A, B, C. Wọ́n mọ̀ ṣe kí ni? Wọ́n mọ̀ dọ́gba. A is equal to B is equal to. So wọ́n náà ní pé angle in the same segment. So angle in the same chord at the same chord. Ẹ má bínú. So ó yá, ẹ jẹ́ fún alápẹ̀rẹ̀ báyìí. Ó yá, bó wà ní ká pọ́n fẹ́ ká ṣe irú nǹkan báyìí. Ẹ wo. Wọ́n ní irú nǹkan báyìí. Ọ̀họ́. Mo dẹ̀ sí ní irú nǹkan báyìí. Mo á ní A mi bí báyìí. Mo dẹ̀ ní 83. Mo dẹ̀ ní D. Mo dẹ̀ sì ní kíni o. Mo dẹ̀ ní C. Mo dẹ̀ ní kíni bí báyìí. 47. So 47. Then mo ní B bí báyìí. So wọ́n á ní find A, C lélẹ́yìí, B, C and D. Mo lẹ́kọ̀ọ́kọ́ mọ wá wọn láti bí tí wọ́n ti ṣe kíni o, láti bí tí wọ́n ti bẹ̀rẹ̀. Ajá sí pé angle A ni màá kọ́kọ́ wá ń bí báyìí. Bó máa dẹ̀ ṣe mọ ọmọ tí angle A mi ó jẹ́ ń bí báyìí. Angle A ò lè torí A mi náà mọ jẹ́ 83 tẹ́ bá rántí. So vertically what? Vertically opposite angle. Ẹgbẹ́ àti mọ̀ pé vertically opposite angle are what? Are equal. Ó yá. Ìgbà tí mo ti mọ̀ ẹ́ rí pé kí ló kù tó yẹ kí n wá bí àbí. Mo ti mọ̀ pé èmi jẹ́ 83 báyìí. So mo dẹ̀ ti mọ̀ angle yìí pé ó jẹ́ 47 àti eléyìí. Ṣé ẹ pé tẹ́ bá kíyèsí wọn, wọ́n fọ́ọ̀mù kíni? Wọ́n fọ́ọ̀mù triangle. Ṣé ẹ pé àwọn angle mẹ́tẹ̀ẹ̀ta yẹn fọ́ọ̀mù triangle òun? No. Rárá. Ẹ wọ angle ABC yẹn rí pé wọ́n fọ́ọ̀mù triangle. Ajá sí pé tí n bá ní A plus B plus 47. A plus B plus 47. Kí ni ó mọ̀ fún mi? 180 degree. Angle, sum of angle in the what? In the triangle. Ó yá. Kí dẹ̀ ni A mi? 83 plus B plus 47 is equal to 180 degree. B mi máa jẹ́ kí ni 180 degree minus tí n bá ro dàdàngọ́mì ìpapọ̀ yóò mọ̀ jẹ́ 130. Ajá sí pé ilé ọmọ jẹ́ 50 degree. So ti yé ma. So ilé ọmọ jẹ́ 50 degree. Ajá sí pé B mi. Kí ló kù táwa? Ó tún kù sí táwa o. Kí lẹ ṣàkíyèsí? Táwọn lè sọ bá ṣe wá sí bíbá. Ṣé ṣàkíyèsí nǹkan kan? Ẹ rí pé angle wo ló bí 47 yìí? Angle tó bí 47 yìí. So ti yé? Òun náà ló bí sí yìí. Ṣé àpé tí n bá ní chord A àti B báyìí? Ẹ wo. Ẹ rí pé angle yìí wá subtends pẹ̀lú kíni? Chord A àti B. Angle chord yìí kan náà. Òun náà ló ṣe kíni? Òun náà ló bí dàdàngọ́mì yìí. So ti yé mi báwọn. Ajá sí pé adẹ̀ ti mọ̀ pẹ̀lú òfin. Tó bá yẹ pé segment kan náà la wà. Angle tó wà subtend pẹ̀lú kíni? The same chord yẹn wọ́n mọ̀ ṣe kíni o? Wọ́n mọ̀ equal. Ajá sí pé C mi náà mọ̀ jẹ́ kíni? C mi ọmọ jẹ́ 47 degree. Bó mo ṣe mọ̀ pé C mi jẹ́ 47 degree. Same chord and segment. So ti yé? So ti yé báwọn. A ti mọ̀ pé angle tó bá yẹ pé wọ́n bá wà subtend pẹ̀lú òfin eléyìí tí mo kọ́ mi báyìí pé tá bá ní chord kan náà. So ti yé tó bá yẹ pé segment kan náà làwọn angle yẹn tó bá yẹ pé bí chord kan náà lẹ ti ń fà wọ́n yọ. So ti yé báwọn. Àwọn angle wọn mọ̀ ṣe kíni o? Yóò mọ̀ dọ́gba. Tẹ́ bá tún ṣàkíyèsí ẹ rí pé D àti B náà dọ́gba. So ti yé báwọn. Ẹ rí pé D àti B àwọn náà dọ́gba. Bó la ṣe mọ̀? Ẹ máa wò ká pé bá ní chord kan bí báyìí. Ẹ mọ̀ pé angle tó bí kí ni chord tó bí B? Ṣé ẹ pé chord tó bí B ni? Ká pé bá pé lè ní EF gẹ́gẹ́ bí àpèjúwe. Ṣé ẹ pé tó bí angle B ni? Chord tó bí angle B òun náà ló bí D náà. E àti F náà ló ṣòwò rẹ̀. Ajá sí pé angle D àti angle B náà mọ̀ ṣe kíni o? Wọ́n mọ̀ papọ̀ mọ́ra wọn. So ti yé mọ̀. So mo lè sọ pé D mi náà jẹ́ kíni o? Yóò mọ̀ jẹ́ 55 degree. Nígbà tí mo ti mọ̀ pé B mi jẹ́ 50 B mi náà jẹ́ 50 degree. So ti yé mọ̀. Kí ni yẹn náà? Angle
in the same chord and segment. So tí tó bá yí pé segment kan náà lẹ́wà. So tí angle tẹ́ bá wà tẹ́ bá inscribe angle. So láti nínú segment yẹn yóò máa fún yín ní nǹkan kan náà. Yóò máa fún yín ní nǹkan kan náà. Ẹ jẹ́ fún wa ní àpẹẹrẹ mìíràn sí torí àkókò yẹn ti ń lọ púpọ̀. Ẹ wo. Ẹ jẹ́ ń ya kó dá márán dáadáa. Ká pé mo nírú nǹkan báyìí. Ọ̀họ́. Ó yá. Máa ní nǹkan báyìí o. Mo nírú nǹkan báyìí. Mo nírú nǹkan báyìí. Mo nírú nǹkan báyìí. Mo dẹ̀ nírú nǹkan báyìí. Wọ́n á ní ilé wa parallel. Ẹ má gbàgbé tí wọ́n bá ní nǹkan wà parallel line. Ajá sí pé àwọn line tí wọ́n fà yìí. Kí nà? Transversal line àbí? Mo á ní G mi bí báyìí. G. Mo ní F. Ilé jẹ́ 31. Ilé jẹ́ E. Ilé jẹ́ 53. Ilé jẹ́ H. Ẹ má gbàgbé tí n bá ti ní parallel line. Ẹ má gbàgbé àwọn òfin tí ó máa wá sọ́kàn wa. Àwọn òfin tá a kọ́ ń gbà yẹn vertically opposite angle. Corresponding angle. So ti yé bá wọn. Àti alternate angle. Pé alternate angle náà ni pé Z angle wa. Ṣé ẹ mọ̀ pé tí n bá ti ní parallel line tí n bá fọ́ọ̀mù Z ṣé ẹ mọ̀ pé Z lè. So ti yé. Angle Z tí mo fọ́ọ̀mù yẹn. Ẹ mọ̀ wo ní tí mo sọ lílé. Nígbà yìí pé mo ti ní straight line. Angle Z tí mo fọ́ọ̀mù bí báyìí. Àwọn láwọn àpè ní alternate angle. Ajá sí pé angle yóò máa wà alternate pẹ̀lú angle yìí. So ajá sí pé hí mi ó máa jẹ́ kí ni 53 degree. Alternate angle are equal. Lẹ́yìn pé tẹ́ bá tún kíyèsí, angle tó dá 53 yẹn, angle tó bí 53 yẹn, tàbí ká sọ pé chord tó bí 53 yẹn, òun náà ló bí F. So ti bá wọn. Chord wo ló bí 53? Ẹ ṣàkíyèsí rẹ̀. Chord wo ló bí 53? Ó yá. Ẹ wò dáadáa. Chord wo ló bí 53 òjì? Ẹ pé tí n bá nírú nǹkan báyìí. Ṣé ẹ pé 53 mi lélẹ́yìí? So ti yé? 53 mi ni o. Ibo lẹ lérò pé a ti fọ́ọ̀mù angle 53 yẹn. So ti yé mi. Ká pé n bá ní A àti B mi báyìí. Sáwọn ni wọ́n bí. Àwọn kọ́ o. But eléyìí ńkọ́. Ká pé n bá nírú nǹkan báyìí. Ṣé pé angle kan ni. Àbí? So ti yé mi báwọn. So angle kan lélẹ̀ chord ẹ máa wò. Ṣé pé ká pé n bá ní chord kan báyìí. Ká pé chord kan ni. Ẹ wo eléyìí báyìí. Ẹ wo eléyìí báyìí. Chord kan ni. Chord yẹn náà tún ni. Òun náà ló bí eléyìí. Ní tí mo ń gbìyànjú láti sọ nìyẹn. So ti yé báwọn. Ládẹ tí mo pé kí ni? Tá bá ní angle ní the same chord. Wọ́n mọ̀ papọ̀. Ajá sí pé 53 angle in the same chord. Ẹ dákun sọ yé wa báwọn. Ṣé pé chord kan ni. So ti yé. Chord kan ni. Oh, kí ló dé? So, ó yá. Ṣé pé starting point rẹ̀ ni. Ẹ lọ báyìí. A tún lọ báyìí. So ti yé. Òun náà tún ní. Kí ló dé? So òun náà tún ní. Òun ló bí. Kí ló ṣẹlẹ̀? Òun náà ló bí eléyìí náà. Ló bí eléyìí. So bá ṣe mọ̀ nìyẹn. Mo rò bó ti yé mi báwọn. So tẹ́ bá tún wá kíyèsí rẹ̀. Ajá sí pé angle G plus F àti E mi. Ṣé pé triangle kan ni. Àbí? Mo dẹ̀ ti mọ̀ E mi tẹ́lẹ̀ pé ó jẹ́ 53. Pẹ̀lú ohun tí mo wá ń bí báyìí náà, mo ti mọ̀ pé eléyìí náà jẹ́ kí ni o? 53.
so ti yé ajá sí pé tí n bá ro sum angle mẹ́tẹ̀ẹ̀ta yìí papọ̀ yóò mọ fún mi ní 180 degree angle in a triangle mo bó ti yé ajá sí pé ọmọ jẹ́ 53 plus 53 plus e is equal to 180 degree so ti yé kí ni ọmọ á jẹ́ 180 degree minus 106 so 180 degree minus 106 yóò mọ fún wa ní kíni 74 degree yóò mọ fún wa ní 74 degree ẹ dákun so yìí wá báwọn ọyà tẹ́ bá tún ṣàkíyèsí eléyìí náà ṣe é pé eléyìí angle kan rè so ti yé báwọn angle kan leléyìí so ti yé angle kan leléyìí náà ajá sí pé side kan angle kan leléyìí ẹ pé gbogbo wọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ jẹ́ n lo gègé mi ṣe pé tí mo fà ń bí báyìí ó ti di triangle so ti yé báwọn so wọ́n ti di triangle kan náà triangle mẹ́ta so ajá sí pé tí n bá fẹ́ wá eléyìí nísìnyí báyìí tàbí n bá fẹ́ wá ntí eléyìí jẹ́ so ti yé mo lè mọ̀ pé h mi jẹ́ 43 bó mo sì mọ̀ pé h mi jẹ́ 43 tí n bá ti mọ eléyìí ń gbọ́dọ̀ pé wọ́n jọ wà pẹ̀lú segment kan náà ní angle on the same segment òun náà ni yóò mọ jẹ́ h mi so yóò jẹ́ 180 degree minus ọ̀yà ẹja ro mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ f plus 1 f plus 31 plus ọ̀yà e sọ pé sum of angle in a triangle ẹ̀yin mẹ́ta lóde ẹ máa wo triangle kan ní triangle ta ní leléyìí so ti angle yìí àti angle yìí so ti ẹ̀yin mẹ́ta lóde wọ́n ní àmàlà 180 ni ẹ̀yin méjì tí mú ti yín eléyìí àti eléyìí tí mú ti ẹ kí ni ẹlẹ́kẹ̀ẹ́ tó jẹ́ so ti bá so òun náà ni ajá sí pé ọmọ jẹ́ 180 degree minus kí ni f wa ẹ̀ pé mo ti mọ f mi tẹ́lẹ̀ pé ó jẹ́ 74 yóò jẹ́ 74 plus 31 plus kí ni e mi o 53 so e mi jẹ́ 53 no e mi jẹ́ 74 e jẹ́ 74 f ní 53 53 so 53 plus 31 4 84 plus 74 158 so ẹ rí pé tẹ́ bá yẹ wọ́n kó nu ara wọn ṣé pé mo ti ṣe àṣìṣe kan f plus 31 yeah bẹ́ẹ̀ ni then plus e bẹ́ẹ̀ náà ni kí dẹ̀ ni e wà 53 yeah. E 53 50 no g leléyìí ẹ má bínú g plus 53 plus 53 g ló fún wa lélẹ̀ so f wa jẹ́ 53 eléyìí náà jẹ́ 53 so 106 31 ajá sí pé 137 yóò máa jẹ́ 180 degree minus 137 kí ni 180 degree minus 137 kí ni wọ́n máa fún wa 43 degree yóò máa fún wa ní 43 degree ẹ̀yìn pé tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ angle tó bí eléyìí ṣe àgbé angle yẹn òun náà ló ṣe kí ni òun náà ló bí eléyìí náà ajá sí pé tẹ́lẹ̀ bá jẹ́ 53 eléyìí náà máa jẹ́ 53 angle on the same chord ajá sí pé ag mi ẹ jẹ́ 53 degree 43 degree angle on the same chord ẹ dákun so yé wa so àwọn òfin yẹn náà lẹ́ẹ̀mọ́ lò nínú àwọn òfin eléyìí tí mo tún fẹ́ ká tún gbọ́yé òun náà ní kí ni o cyclic quadrilateral àti mo tún mọ quadrilateral tẹ́lẹ̀ o quadrilateral polygon ni o fẹ́ gbé side mẹ́rin ló ní àti angle mẹ́rin so ajá sí pé tí n bá ní circle mi fáyé pé mo á ní quadrilateral kan nù rẹ̀ fẹ́ gbé quadrilateral yẹn o tó bá gba pọ́ìntì mẹ́rin circle mi kọjá bí mo ṣe ní bí báyìí ẹ gbé àwọn vertices rẹ̀ ni ká pé mo ní a ń bí báyìí a b c d ẹ rí i pé àwọn vertices mẹ́rin yẹn ó gba igun
circle yẹn jẹ́ kọjá máa pè ní kí ni o cyclic quadrilateral tó wáyé pé igun mẹ́rẹ̀ẹ̀rin so tí tó bá lè gbà kí ni o tó bá gba bí circle wà kọjá cyclic quadrilateral ẹ̀dẹ̀ mọ́ gbàgbé ní pé circle ní quadrilateral gangan fúnra lára ẹ̀ tẹ́lẹ̀ all angles sum up to what 360 ni àbí opposite angle náà dẹ̀ ṣe kí ni wọ́n wà supplementary opposite angle add up to 180 degree tẹ́ bá gbàgbé náà ẹ̀kọ́ tá a kọ́ lọ́sẹ̀ tó kọjá so ajá sí pé opposite angle a plus d mi 180 degree ni o b plus c mi náà 180 degree ni o so ti yẹ báwọn ọ̀yà kákan wá fún wa nírú nǹkan báyìí pé ká ṣe tó dẹ̀ jẹ́ cyclic quadrilateral ẹ̀ pé tẹ́ bá ṣàkíyèsí mo nírú nǹkan báyìí tẹ́ bá kíyèsí cyclic quadrilateral ní ilé jẹ́ 78 torí bó mo ṣe mọ̀ pé ó jẹ́ cyclic quadrilateral tòró ṣe kí ni o igun mẹ́rin nìyẹn ó gba ibi circle mi kọjá so ti yẹn báwọn irú bíbá yín sìn mo ti mọ̀ pé opposite angle are supplementary a plus 108 degree yóò máa fún mi ní kíni 180 degree so ti yẹ opposite angle inside the quadrilateral so ti yẹ ọ̀yà a mi ọmọ ajẹ́ kíni 180 degree minus 108 which is equal to 72 degree eléyìí náà ńkọ́ mo ti mọ̀ pé 78 plus b náà máa jẹ́ 180 degree opposite angle àbí b mi náà máa jẹ́ kí ni 180 degree minus 78 so which is 102 degree kódà tẹ́lẹ̀ ẹ̀ bá yé wa ẹ jẹ́ fún wa nìkan tó fẹ́ dàbí pé ó nira díẹ̀ ẹ jẹ́ fún wa nìkan tó fẹ́ dàbí pé ó nira díẹ̀ ẹ wò léyìí báyìí mo ní center circle mi báyìí mo ní quadrilateral kan báyìí bẹ̀tẹ̀ bá ṣàkíyèsí quadrilateral yìí òun ṣe cyclic kí ló tí òjò jẹ́ cyclic torí igun ẹlẹ́ẹ̀kẹrin yìí kò gba kílókù ẹ̀ kọjá so ajá sí pé tẹ́lẹ̀ bá jẹ́ 62 degree ẹ̀mọ́ á nírú nǹkan báyìí o center ni ẹ̀mọ́ gbàgbé o so a ní angle C mo ní angle E eléyìí jẹ́ 71 degree mo ní D bí báyìí ilé náà dẹ̀ sì jẹ́ kí ni eléyìí jẹ́ 31 so jẹ́ 31 degree so ìbéèrè wa ní ká wá kí ni ká wá unknowns kí ni lẹ́yọ̀kọ́ mọ wá a ọkọ̀ mọ̀ wá sí ẹ pé mo la lè ní angle a ní quadrilateral bí báyìí tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ a ní quadrilateral kan lélẹ̀ pẹ̀lú gbogbo quadrilateral yẹn eléyìí nìkan ló jẹ́ cyclic quadrilateral torí òun nìkan ló ṣe kí ni ló gba àwọn igun yẹn kọjá so ti yé báwọn torí òun nìkan ló gba àwọn igun yẹn kọjá so àkọ́kọ́ náà láti bí báyìí ṣe pé mo lè mọ angle kejì yìí ń bí báyìí bó mo ṣe lè mọ̀ torí 62 kápẹ́ bá pè ní x 62 plus x yóò máa jẹ́ 180 degree kí ni angle on a straight line so ti yé ajá sí pé x mi yóò máa jẹ́ kí ni o 180 degree minus 62 yóò máa jẹ́ 118 degree ajá sí pé lè jẹ́ kí ni 118 degree so ti yé báwọn 118 degree then tẹ́ bá tún ṣàkíyèsí rẹ̀ náà so ti yé angle ẹgbàláyé tí mo ń ṣe yé o ṣe àgbélé jẹ́ angle on a straight line àbí angle on a straight line so tílẹ̀ yẹn bá jẹ́ 118 ajá sí láti bíbá yẹn síbà yẹn jẹ́ 118 àbí pẹ̀lú tí mo ṣe náà ní ṣé bí mo gbà which is angle on a straight line so tí which is angle on a straight line kí ni sí mi ó wá jẹ́ báwọn kí ni sí mi ó jẹ́ báwọn
ṣe pé tẹ́lẹ̀ bá ti jẹ́ 118 báyìí tẹ́lẹ̀ bá jẹ́ 118 ṣe pé opposite angle lélẹ́yìí kí ni mo dẹ̀ lè sọ pẹ̀lú opposite angle ajá sí pé 118 degree so tiẹ̀ ká pé bá pé lè ní y plus y degree òun náà mọ̀ jẹ́ 180 degree opposite angle and supplementary ní quadrilateral àbí ajá sí pé y mi ọmọ jẹ́ kí ni 180 degree minus 118 degree kí ni 180 degree minus 118 degree kí ló fún ẹ báyìí ṣe alábi 62 degree tó bá jẹ́ pé 62 degree lélẹ́yìí jẹ́ kí lè á lè sọ nípa angle c báyìí ṣe àyìn pé kọ́ọ̀dù kan náà ló bí wọn ká pé mo bá ní kọ́ọ̀dù kan báyìí mo ní tá bá rí angle kan subtend ní center tá dẹ̀ tún ní mìíràn tó wà inscribe ẹ̀ níbi circumference yẹn kí ni mo pé angle center mo ní ọmọ jẹ́ c ó jẹ́ 2 times angle ibi circumference yẹn 2 times 62 degree ajá sí pé c mi ọmọ jẹ́ 124 degree so ti ma so láti mọ̀ pé c jẹ́ 124 degree ìgbà tí c mi ti wá jẹ́ 124 degree gbé quadrilateral kan lélẹ̀ ajá sí pé tí n bá ro angle yìí papọ̀ àtàngle yìí kí ni ọmọ fún mi 360 degree sum of angle in a quadrilateral so ajá sí pé c mi plus 71 plus 118 plus d will be 360 degree so ti yé mi báwọn so mo dẹ̀ ti mọ̀ pé c mi jẹ́ 124 ẹ̀já kọ angle inside the quadrilateral àbí so yẹn máa jẹ́ 124 plus 71 plus 118 plus d is equal to 360 tí máa ro àwọn dàdàngọ́mì papọ̀ so 124 plus 71 5 195 118 3 1 313 ajá sí pé d mi ó jẹ́ 360 degree minus 313 yóò mọ̀ jẹ́ kí ni 47 degree so ti ajá sí pé d mi jẹ́ 47 degree d mi jẹ́ 47 degree kí ló tún kù tá a fẹ́ wá a tún fẹ́ mọ̀ e a tún fẹ́ mọ̀ no a ti mọ̀ d àbí kí ló tún kù tá a fẹ́ wá okùn e ń bọ̀ ṣé mi ti ṣàṣìṣe no a ti mọ̀ c wa a mọ̀ pé c wa jẹ́ 124 àbí a dẹ̀ mọ̀ pé d wa náà jẹ́ 47 so d wa náà jẹ́ 47 ọ̀yà mo lè mọ̀ tẹ́lẹ̀ yìí náà jẹ́ bẹ́ẹ̀ ni nígbà pé e nìkan ló kù ṣe àìpẹ́lẹ̀ yìí náà angle at a point ni ajá sí pé c kápẹ́ bá pè ní z c plus z mi náà mọ̀ jẹ́ 360 degree àbí angle at a point ni mo dẹ̀ sì ti mọ̀ pé c mi jẹ́ kí ni c wá jẹ́ 124 ajá sí pé ó jẹ́ 124 plus z is equal to 360 z mi ọmọ jẹ́ 360 degree minus 124 so 360 degree minus 124 ó dàbí 236 àbí gbà tí mo ti mọ̀ pé ó jẹ́ 236 yẹn báyìí ajá sí pé mo ti mọ̀ pé lẹ́yìn náà jẹ́ 236 tí n bá ro 62 plus 236 plus 31 plus e àwọn náà máa fún mi ní 360 degree torí quadrilateral kan lòun náà so tí yé bá so angle yìí àti angle yìí so tí yé so ẹ rí pé tẹ bá ro wọn papọ̀ báwọn wípé kí ni o e plus 62 degree plus 236 plus 31 is equal to 360 degree pẹ̀lú àlàyé tí mo ṣe ń bẹ̀rẹ̀ so tí yé ọ̀yà so ẹ rí pé tẹ bá ṣe dáadáa náà e mi náà máa jẹ́ kí ni 31 degree ẹ rí pé kò ní rárá tẹ bá ti mọ cyclic quadrilateral àtàwọn property quadrilateral so kí n fi lè káàdì fídíò yìí ńlẹ̀ ẹ já wo àwọn tangent property ẹ gbé mo ṣàlàyé tangent fún ẹ lẹ́ẹ̀kan mo ní tó bá ipa bá ní circle báyìí circle kan lé o àbí ẹ gbé kí ni mo ní ìlà tó yẹ pé kí ni tó bá gba tó tọ́ọ̀chì circle wa lẹ́ẹ̀kan báyìí mo lóun là ń pè ní tangent ẹ jẹ́ ń yà á dáadáa kó jẹ́ kó mọ̀ fi dọ̀ tangent kan lélẹ̀ kágbé bá gbélé ní b
mo dẹ̀ sọ fún wa pé tangent wa yóò máa wà perpendicular sí radius àbí kápẹ́ bá tún ní tangent mìíràn tí tangent yẹn tó wá wà tó lọ ṣe kí ni o tó pàdé ẹ̀ pé tangent kan lélẹ́yìí náà ṣe pé tẹ bá ní radius kan náà báyìí náà ajá sí pé eléyìí náà mọ̀ jẹ́ kí ni o 90 degree àbí so ti yé so tí bá ní tangent kan bí báyìí tó jẹ́ a sẹ́rí bí táwọn méjèèjì ti pàdé yìí line ta yẹn so ti yé báwọn ṣe pé ta ń bí báyìí àti tb tangent ni wọ́n á ṣe kí ni o wọ́n fẹnukẹnu bí báyìí sẹ́rí distance tó wà láàrin ibi tí àwọn méjèèjì ti pàdé yẹn nǹkan kan náà ni wọ́n ajá sí pé láti bí báyìí sí bí báyìí in tí bí báyìí sí bí báyìí bá jẹ́ òun náà níbi tí bí báyìí sí bí báyìí náà mọ̀ ṣe kí ni òun náà níbi tí yóò mọ̀ jẹ́ so èyí tí mò ń gbìyànjú láti sọ náà ni pé tangent from the external point are equal so ta mi yóò mọ̀ equal sí tb ṣé ń tálà yẹn ṣe tangent kan rèé o tangent kan náà lè so tí yé bá tó bá fi lè mú ọ pàdé ajá sí pé yóò mọ̀ wà equidistant so distance kan náà ni wọ́n mọ̀ jẹ́ ẹ jẹ́ fún wa ní àpẹẹrẹ kan ká pé mo ní sẹ́kù mi báyìí mo wá ní sẹ́ńtà sẹ́kù mi tó ti mo wá ọ̀rá ní mo ní sẹ́ńtà sẹ́kù mi báyìí mo wá rí tangent kan báyìí ìrọ̀ ká pé tangent kan ní àbí so mo dẹ̀ tún wá nírú nǹkan báyìí náà mo rò bó ti yé mi báwọn so eléyìí jẹ́ báyìí eléyìí wá bí báyìí radius mi 4 centimeter wọ́n á nílé yìí ọ̀pàpọ̀ mílẹ̀ ṣáìdì papọ̀ mọ́ ṣáìdì a mi wá ń bí báyìí c mi wá ń bí báyìí kí ni ìbéèrè and then b mi wá ń bí báyìí so wọ́n á ní ká wá unknowns then mo ní 63 degree ń bí báyìí láì tí dára mi láàmú kí ni a mi ọmọ jẹ́ 90 degree bó mo ti mọ̀ pé ó jẹ́ 90 degree mo ti mọ̀ pé kí ni o radius mi ọmọ wà perpendicular sí tangent so ti radius ọmọ wà perpendicular sí tangent right angle so ti tàbí ká pè ní tangent angle plus radius so ti yé so ìgbà tí mo ti mọ̀ pé lè jẹ́ 4 centimeter tẹ́lẹ̀ jẹ́ right angle báyìí ajá sí pé ibi tí right angle bá kọjú sí mo ti mọ̀ pé kí ni o hypotenuse ni ajá sí pé eléyìí náà mọ̀ jẹ́ 4 centimeter nígbà pé wọ́n ní side yẹn papọ̀ eléyìí náà mọ̀ jẹ́ 4 centimeter so tí n bá fẹ́ mọ̀ sí mi báyìí ajá sí pé hypotenuse mi ti di kí ni 8 eléyìí jẹ́ 4 so ti yé màmá ní kí ni o 8 square is equal to 4 square plus 6 square ẹ dákun so yé wa báyìí so ti bẹ́ẹ̀ kìí ṣe bẹ́ẹ̀ ni a fẹ́ kọ́kọ́ wá ná ẹja kọ́kọ́ wá bí náà sẹ́yìn pé mo lẹ́ẹ̀kọ́ ẹ mọ̀ tó wọn bọ́ bá ṣe tò tẹ̀léra wọn ajá sí pé tí n bá fẹ́ mọ̀ bí mi angle bí mi lélẹ́yìí mo ti mọ̀ pé lè náà jẹ́ 90 mo dẹ̀ ti mọ̀ pé sum of angle ní triangle jẹ́ 180 ajá sí pé a plus 63 plus b yóò mọ̀ jẹ́ 180 degree a mi dẹ̀ sì jẹ́ 90 plus 63 plus b is equal to 180 degree tẹ́ bá ro àwọn méjèèjì papọ̀ so b mi ọmọ jẹ́ kí ni 180 degree minus 153 b mi ọmọ jẹ́ kí ni b mi ọmọ jẹ́ 27 degree ajá sí b jẹ́ 27 degree ọ̀yà bó mo ti fẹ́ mọ̀ sí kò le rárá tó ti máa lo Pythagoras theorem fún eléyìí tí mo ń ṣe mí báyìí bọ̀ tẹ́lẹ̀ pẹ̀lú àlàyé tí mo ṣe 8 square is equal to 4 square plus 6 squared 6 square mi ọmọ jẹ́ 8 square minus 4 square the difference of 2 square fún mi ọmọ jẹ́ 8 plus 4 8 minus 4 6 square is equal to 12 times 4 so the 6 square is equal to 48 so you might get square root of 48 so you might get square root of 48 and square root of 48 I think can you square root of 48 that will be 6.9 so C will be what 6.9 centimeter. Ẹjọ́ fún wa ní example kan sí ká dúró síbẹ̀ lẹ́nu ẹ̀yẹ wọ́rọ̀ example eléyìí ọjọ́ irú àwọn tá a ti ṣe ẹ má bínú pé ọ̀pọ̀ àmọ́ fẹ́ ká yanjú gbogbo ẹ̀ lẹ́nu ni ẹ wọ́rọ̀ eléyìí báyìí nísì mo ní tangent kan
ká gbé mo ní tangent kan báyìí mo dẹ̀ tún ní mìíràn tí wọ́n á fẹnu kò so ti yé ká pé center circle mi rè mo ní irú nǹkan báyìí angle yẹn wá subtend ní center ó dẹ̀ tún wá subtend ní circumference mo á ní irú nǹkan báyìí ṣùgbọ́n eléyìí mo ní 28 degree so ti yé mo ní G níbí báyìí center of circle mi eléyìí jẹ́ O eléyìí jẹ́ E eléyìí jẹ́ F so ti yé eléyìí dẹ̀ sì jẹ́ D angle eléyìí automatically à ń pè 90 degree so nígbà yẹn pé eléyìí jẹ́ radius báyìí so ti yé so wọ́n á fún wa ní 12 centimeter níbí báyìí láì jàtàrí inú kí ni dí mi náà mọ̀ jẹ́ 12 centimeter torí wọ́n jọ wà ní same tangent wọ́n tá bá ní tangent kan náà so tí wọ́n á coincide ajá sí pé àwọn méjèèjì máa wà equal distance so eléyìí d ntẹ́lẹ̀ bá jẹ́ lélẹ́yìn náà mọ̀ jẹ́ so tí wà ọ̀yà tẹ́ bá tún ṣàkíyèsí rẹ̀ ṣe é pé mo lè fọ́ọ̀mù triangle kan bí báyìí mo ti mọ̀ pé tangent mi yóò máa wà perpendicular sí radius mi ṣe é pé radius ní báyìí ajá sí pé tẹ́lẹ̀ bá jẹ́ 90 e plus 90 plus 28 yóò máa fún wa ní 180 torí triangle kan ni o sum of angle in a triangle kí dẹ̀ ni sum of angle ní triangle e mi ó máa jẹ́ kí ni o ọ̀yà 180 degree minus 118 so e mi ó máa jẹ́ 62 degree ajá sí pé e mi jẹ́ kí ni o jẹ́ 62 degree kí lẹ ṣàkíyèsí ṣe àìpé kankan náà ló bí eléyìí ti jẹ́ 12 centimeter eléyìí náà ti jẹ́ kíni 12 centimeter pẹ̀lú kíni pẹ̀lú tangent law yẹn ẹ rí pé wọ́n jọ ní the same length 12 centimeter 12 centimeter wọ́n tún jọ ní hypotenuse kan náà torí mo ti mọ̀ pé eléyìí kíni right angle so ti yé bá wọn ajá sí pé tangent eléyìí náà sí kíni o tangent rẹ̀ ṣe ń pé eléyìí mi ìyá dáadáa ni ajá sí pé màmá ní nǹkan kan náà ń bí báyìí màmá ní radius ń bí báyìí náà tẹ bá ṣàkíyèsí rẹ̀ dára ṣe ń pé eléyìí jẹ́ báyìí ajá sí pé eléyìí náà yóò máa jẹ́ radius so eléyìí náà máa wà ní kíni o yóò máa wà perpendicular sí ajá sí pé wọ́n ti jọ ní hypotenuse kan náà ṣe ń pé hypotenuse kan náà ni the same hypotenuse wọ́n ti jọ ní side kan náà wọ́n ti jọ ní hypotenuse kan náà wọ́n dẹ̀ sì jọ ní kíni wọ́n jọ ní radius kan náà so ti kí la nípa ẹ̀kọ́ báyẹn side mẹ́ta ti papọ̀ SSS kí lẹ á lè sọ nípa SSS pẹ̀lú àlàyé tí mo ṣe ń bi fídíò tó kọjá ajá sí pé they are congruent angle méjèèjì yẹn wà congruent so tí angle yẹn bá wà congruent ajá sí pé àwọn corresponding angle náà máa papọ̀ e mi jẹ́ 62 kí ni f mi ọmọ jẹ́ mẹ́rin náà 62 ajá sí pé f mi náà máa jẹ́ kí ni 62 degree congruent àbí kẹ́ pé e is congruent to f so tí yé bá e is congruent to f so kí ni g mi ọmọ á jẹ́ kí ni g mi ọmọ jẹ́ bá mo mọ̀ pé eléyìí jẹ́ 62 eléyìí náà ti di 62 so tí yé bá so eléyìí náà ti ṣe kí ni eléyìí náà ti di 62 ẹ dẹ̀ mọ̀ pé kọ́ọ̀dù kan náà ló bí àwọn méjèèjì mo dẹ̀ sọ fún wa pé tá bá ní segment kan náà tá bá ní angle fàyọ láti center angle tó wà ní center yẹn tó jẹ́ 62 plus 62 yóò mọ jẹ́ 2 times angle tó wà ní circumference which is g ajá sí pé g mi ọmọ jẹ́ kí ni 62 plus 62 divided by 2 g ọmọ á jẹ́ kí ni 124 divided by 2 which is also 62 ajá sí pé g mi náà jẹ́ kí ni g mi jẹ́ 62 ajá sí pé g mi jẹ́ 62 pẹ̀lú ògo Ọlọ́run bá a máa dúró sí báyìí ní òní bóyá nínú fídíò tó ń bọ̀ a máa ṣe àwọn òfin tó kù bóyá bí alternate segment àti àwọn nǹkan yóò wù mọ́ra ń bá wọn báwọn so alternate segment yẹn kì í sábà jáde bẹ́ẹ̀ tí alternate segment ń sọ lédè kúkúrú bóyá kẹntì ẹ̀ sáré mú fún wa òun náà ni pé angle between a tangent and a chord
kápẹ́ bá nírú nǹkan báyìí alternate segment theorem ẹ jẹ́ yìí ní circle kan náà so ti pé tangent mi rè o ṣe pé tangent ni o kápẹ́ bá pè ní tangent AB tí bá ní kọ́ọ̀dù kan báyìí so ti pé jẹ́ C so tí òfin yẹn sọ náà ni pé angle between a tangent and a chord ṣe pé angle yìí kápángù tó wà láàrin tangent àti chord yìí kápángù kan ni so ti tàbí ẹjẹ tún ní nǹkan báyìí kápẹ́ bá ní kọ́ọ̀dù kan náà chord DE mo dẹ̀ sì ní kọ́ọ̀dù kan náà báyìí DC so ti ní tó fi yẹn sọ ni pé angle tó wà láàrin tangent yìí kápẹ́ sí bí báyìí yóò mọ equal sí angle mi ní kí ni o chord alternate segment yẹn so ti yẹn mà ẹ̀yà ni pé eléyìí náà báyìí ṣe àgbẹ̀ angle yẹn angle tó wà láàrin kí ni láàrin tangent yẹn ni àti chord wa ṣe àgbẹ̀ chord kan lélẹ́yìí ní tí ó mọ dọ́gba pẹ̀lú òun náà ni pé angle tó wà subtended pẹ̀lú chord ní alternate segment kí ni alternate segment rẹ̀ ṣe àgbẹ̀ segment kan ní alternate segment lélẹ́yìí so yóò mọ dọ́gba pẹ̀lú chord yìí ní tó fi yẹn ṣe kí ni ní tó fi yẹn gbìyànjú láti sọ nìyẹn so ajá sí pé ACD mi ń bá yóò mọ jẹ́ CED yóò mọ jẹ́ CED so BCE mi náà mọ jẹ́ kí ni o òun náà mọ jẹ́ kí ni o CDE pẹ̀lú àlàyé tí mo ṣe ẹ jẹ́ fún wa ní example ọ̀yọ̀ kan bẹ́ẹ̀ kí n kàn parí fídíò yìí táìmù ti lọ ká pé mo ní sẹ́kù kan báyìí ọ̀yà ká pé ẹ jẹ́ n ra fa tangent ká pé mo ní tangent line mi mo ní A mo dẹ̀ ní C ṣùgbọ́n bẹ́ẹ̀ mo ní kọ́ọ̀dù báyìí o mo ní kọ́ọ̀dù mìíràn ilé jẹ́ 63 ilé jẹ́ H ilé jẹ́ G ilé jẹ́ F ilé jẹ́ E ilé jẹ́ D so ti so kílé wá jẹ́ 24 gẹ́gẹ́ bí àpèjúwe mi ẹ̀jẹ̀ ń yá dáadáa báyìí so ilé jẹ́ 24 degree ọ̀yà láì dára mi láàmú kí ni F mi ó máa jẹ́ kí ni F mi ó máa jẹ́ F mi ó máa jẹ́ 24 degree pẹ̀lú òfin yẹn kí lófin yẹn sọ pé tá a bá ní angle kápá angle yìí sẹ́yìn pé òun ló wà láàrin tangent àti chord kan ni tangent mi ní kágbé bá ní tangent AB a ní ọmọ dọ́gba pẹ̀lú kí ni o pẹ̀lú angle tó wà subtended pẹ̀lú chord ní alternate segment kan ní kágbé segment eléyìí ajá sí pé bí mo máa wá alternate segment mi sí bíbá yìí so yóò mọ wà subtended pẹ̀lú angle tó wà subtended pẹ̀lú kí ni o alternate segment bíbá yìí by the chord in the alternate segment ajá sí pé 24 yìí ó mọ jẹ́ F mi mo bó yé mi báwọn kí ni G náà mọ jẹ́ báwọn sẹ́sìn ẹ rí pé tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ ṣe é pé tangent náà ni o angle níbi tangent ni o àti chord wa mo rò bó ti yé mi báwọn ajá sí pé yóò mọ dọ́gba pẹ̀lú kí ni o pẹ̀lú angle tó sustain pẹ̀lú chord ní alternate segment ilé ọmọ jẹ́ 63 báyìí so ti pẹ̀lú òfin tí mo mọ̀ ń báyìí ajá sí pé tá a bá nírò nǹkan báyìí so ilé so angle kan níbi tangent lè pẹ̀lú chord yìí so ti yé báwọn yóò mọ dọ́gba pẹ̀lú alternate segment wa so theorem yẹn mọ ń sábà díjú bẹ́ẹ̀ ọgbà àlàyé rẹ̀ yìí dáadáa òun náà lè náà tí n bá ní tangent mi báyìí so angle tí n bá rí tó wà láàrin chord wa so tí àti kíni àti tangent wa yóò mọ dọ́gba pẹ̀lú èyí tó wà ní alternate segment tó ń gbìyànjú láti sọ náà nìyẹn so ajá sí pé kí ni h mi ọmọ jẹ́ báwọn bó ni kí ni h mi ọmọ jẹ́ láti wọn fẹ́ wá h mi bí báyìí sẹ́yìn pé eléyìí ọmọ fún mi ní angle on a straight line mo ti mọ̀ pé G plus H plus 24 ń sìn yóò máa jẹ́ 180 degree so 63 plus H plus 24 is equal to 180 degree ajá sí pé h mi ọmọ jẹ́ 180 degree minus 63 plus 24
yóò máa jẹ́ 180 degree minus 87, which is equal to 93. So which is equal to 93. Agbọ́lọ́run bá máa wá dó sí bíbá yìí ní ẹni. So kí la ṣàlàyé? Àṣàlàyé àwọn property ilé tó dèrò mọ́ àwọn circle wa. So nínú àwọn theorem yẹn náà ni pé kí ni o? Tó bá jẹ́ pé ìlàtẹ̀ bá fà tó bá tọ́ láti center of the circle sí kọ́ọ̀dù wa, yóò máa jẹ́ kí ni? Yóò máa jẹ́ perpendicular bisector rẹ̀. Wọ́n ṣàlàyé pé tá a bá ṣe kí ni o? Tá a bá ní angle ní semicircle wa, yóò máa subtend kí ni o? 90 degree ní circumference. Mo dẹ̀ tún ṣàlàyé pé tó bá yẹ pé tá a bá wà ní segment kan náà tí kọ́ọ̀dù wa tó wá bí angle kan ní center tó tún bí mìíràn ní circumference, èyí tó bí ní center yẹn yóò máa jẹ́ 2 times èyí tó wà ní circumference. A dẹ̀ tún ṣàlàyé the same chord náà ni pé kí ni o? Tó bá jẹ́ pé kọ́ọ̀dù wa ní máa ń bí angle so ní circumference, àwọn angle tó ń bí circumference yẹn wọ́n mọ̀ sí kí ni? Yóò máa dọ́gba. A ṣe cyclic quadrilateral náà bẹ́ẹ̀. A dẹ̀ ṣe kí ni o? A dẹ̀ ṣe alternate segment. Pẹ̀lú Ọlọ́run bá a máa tẹ̀síwájú ní ìgbà mìíràn. Mo dúpẹ́ pọ̀ fún ẹ̀yin tí ẹ láǹfààní láti darapọ̀ mọ́ wa. Títà fi pàdé lọ́jọ́ mìíràn.